là ẹ jẹ́ ká ṣiṣẹ́. Tẹra mọ́ṣẹ́ kó má ṣọ̀lẹ o ẹ jẹ́ ká ṣiṣẹ́. Tá bá débi tán bá ti mọ̀ ni tá débi tá ò ti ní ènìyàn iṣẹ́ ni iṣẹ́ ni ìwà ẹni ló ń gbé ní ìga o ìwà lẹ́wà ọmọ ènìyàn èéfín ni wà tó bá pẹ́ àrò jáde. Bẹ́ẹ̀ni 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 ẹ̀yin sọmọrí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Àwọn onísọkúsọ àwọn oníjẹkújẹ àwọn elétekéte àparọ́mọ́ni àdìtẹ́mọ́ni ó dáa láti ṣọ́ra fún wọn. This life is beautiful, eh? Some people are wonderful, eh? If I do you find it meaningful, eh? Kàṣàyé jẹ́jẹ́, bí ọmọ jẹ́jẹ́. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ owó rè ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká ṣiṣẹ́. Tẹra mọ́ṣẹ́ kó má ṣọ̀lẹ o ẹ jẹ́ ká ṣiṣẹ́. Tá bá débi tán bá ti mọ̀ ni tá débi tá ò ti ní ènìyàn iṣẹ́ ni iṣẹ́ ni ìwà ẹni ló ń gbé ní ìga o. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ owó rè ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká ṣiṣẹ́. Tẹra mọ́ṣẹ́ kó má ṣọ̀lẹ o ẹ jẹ́ ká ṣiṣẹ́. Tá bá débi tán bá ti mọ̀ ni tá débi tá ò ti ní ènìyàn iṣẹ́ ni iṣẹ́ ni ìwà ẹni ló ń gbé ní ìga o ìwà lẹ́wà ọmọ ènìyàn èéfín ni wà tó bá pẹ́ àrò jáde. Bẹ́ẹ̀ni 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 ẹ̀yin sọmọrí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Àwọn onísọkúsọ àwọn oníjẹkújẹ àwọn elétekéte àparọ́mọ́ni àdìtẹ́mọ́ni. Bọ́lájì kí ló tún ṣẹlẹ̀ sí mọ́tò yìí báyìí? Ṣé bó sọ kó o ṣe kàkiri? Wàláì mo sì kódà gan 30,000 naira. Kí ló wá lè máa ṣe báyìí? Kí ni mo wò tí mo fẹ́ fọwọ́ kàn bí báyìí? Kí la fẹ́ ṣe báyìí o? A dẹ̀ lè rí mẹkáníìkì kankan bí báyìí. Bí mo ṣe ń wo ẹ́ńjìn yẹn bí ẹni pé mi ò rí rí láyé mi nítorí pé mi mọ̀ nǹkan tí mo fẹ́ fọwọ́ kàn bẹ́ẹ̀. Hello. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé mo ní assistant ọ̀nkù? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ní mo rí ibùsọ̀ ẹnu ṣé ẹ rí mọ́tò yìí? Ó ní ìyọnu ni o. Mo kàn need mechanic tó lè bá mi wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mechanic rẹ ní. Oh! Mechanic ni? Ọlọ́run ṣe ẹ bá mi wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ní gbogbo abúlé yìí èmi nìkan rí mechanic yóò ṣe mọ́tò wọn. Mọ́tò tí n bá ṣe tó bá takú màá wí fún wọn pé kán wá gbowó wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ó kàn jáàkì ni ó jáàkì mi ìmọ̀ nǹkan tó ń ṣe ó ń jáàkì torí mo ṣe ṣe náà ni mechanic ṣe fún mi ni. ẹ start rárá. Rárá kò tiẹ̀ start kò mú náà wá mọ́. ṣáà ti ṣe é lè máa ṣe confam ni. Ignition wọn máa ń ní problem gan. Eléyìí ò ti fún yín problem rí. Wọ́n máa ń yọ wọn lẹ́nu gan. Òun ló ń yọ mọ́tò ìlẹ́nu báyìí. Ẹ lọ start rẹ̀ báyìí.
Ṣé wo mi inú ẹ̀kẹ́ tó kò lè ṣá? Yà. Ó ṣe mo dúpẹ́. Èló ni owó ọjà báyìí? Iye tẹ́ ẹ bá ní ní kẹ́ ẹ fún mi. Bá ní ní fẹ́ sọ́jà. Owó ńlá lẹ̀ fún mi yìí. Àbẹ ẹ má gba jẹ́ǹjì. Ṣé? Owó gidi gan. Owó ńlá. Ṣé o lè fún mi nọ́mbà? Màá fún yín. Ṣùgbọ́n kò ń ṣe nọ́mbà mi o. Nọ́mbà ṣẹ̀kì ni o. Bá mi tẹ̀. Ó yá, 080. 080 8 0 80 4 méjì. 4 méjì. Ok, double 4. 44 6 kan. 6 kan àbí 3 mẹ́ta 3 méjì. Double 3. Òdo ló gbẹ̀yìn ẹ̀. 0. Ó ṣe mo dúpẹ́ kí ní ẹ jẹ́ pé. n ò ṣàwò ọ̀dàlẹ̀ n ò dẹ̀ ṣàwò èké àwọn tí mo wọ̀n ní ó ṣe ó. Àdìsá. Mumuni. Ní sùúrù ṣé bí ewé yóò máa já ó wà lókè tó wá fi ń lọ já ewé nísàlẹ̀. bó ṣe yá ṣe nù wọn ní ẹjẹ á ṣe bó ṣe yá ṣe kó lè bá a sùúrù lọ́fíìsì. àwọn wo ló wá ṣe lọ sí orí ọ̀pẹ kẹ̀tẹ̀ báyìí. sórí bó ṣe yá ṣe nù. máa wá ṣú ẹ o. bó ṣe yá ṣe nù wọn ní ẹjẹ á ṣe bá ṣe ṣe kó lè bá a rí bó ṣe yẹ orí. bẹ́ẹ̀ ni. sórí kínní ọ̀nà ọ̀pẹ láti dá kó gbọ́dọ̀ balẹ̀ ajá balẹ̀ ní aláboyún la fi ṣiṣẹ́ fún wẹ́rẹ́ báyìí ní òbí wẹ́rẹ́. ó dáa o ó tiẹ̀ ní ohun ìmú wá rí ẹ̀ fún ọ mo ti la wọ ẹ̀ lé. màmá ló sọ pé ọ̀nà kọ́bà pẹ́ ló gbà. sọ fún ìyá mi. o ò dàgbére kí ló wá dé tó ò dàgbére. ọwọ́ tiẹ̀. ó dáa o ó tiẹ̀ ní ohun ìmú wá rí ẹ̀ fún. kí wàá nù. sórí bí mo ṣe ń jáde lánàá mo ní kí n lọ oko àkùrọ̀ yòówó àǹsàlẹ̀ ń bẹ̀yìn lọ́nà kọ́bà pẹ́ mo ṣe rí mọ́tò yẹn rí mọ́tò jíìpù ní bọ̀gìnì báyìí pupa. mo ṣe rọ́kùnrin yẹn ó bá lẹ̀ fóònù mi tí ló bá ń ṣe báyìí. ó bá ní bọ̀dá o ẹ jọ̀ọ́ ṣé mo lè rí mẹkáníìkì mo bá ní à tẹ́ bá ní máìndì mo lè ràn yín lọ́wọ́. ó ní ṣé mẹkáníìkì ni mí ni mo ní mẹkáníìkì lèmi mo máa bá yín ṣe nǹkó wọ̀rí. ó wá ní o ó dáa o ẹ ṣe o àṣì nọ́mà tí ìlò ń ṣe mọ́tò yẹn. ignition lásán ló ń ṣe mọ́tò sórí tí mo tọwọ́ bọ mọ́tò yẹn báyìí mo ṣe fi surẹ́fà sí tí mo ra kìíní rótọ̀ yẹn báyìí mo ní ọyẹ ìṣáná sí i mọ́tò ṣiṣẹ́ ní ẹ̀. lábúlé wa yìí náà. ṣá lọ́rọ̀ kan bó ṣe ní bí mọ́tò ṣiṣẹ́ inú ẹ̀ bá dùn bó ṣe ní rà òun láìkí iṣẹ́ tí mo ṣe o pé òun máa ń fún mi ní kọ́ńtáàtì òun o ó bá nílò ní máa gbà ní bá ní kó mú òun bá òun wá tó máa tọwọ́ bà kó báyìí tó yọ jáde báyìí ìgbà yóò máa fi lé mi lọ́wọ́ ló bá dàpọ̀ méjì àbọ̀. ṣé o wá rí ohun yìí mo wá rí ẹ fún ó ti fún mi nọ́mbà o mo wá rò bóyá kí n pe àbí kí n. olórí rere yóò mú ọ lọ Èkó kọ́nù. ṣé pé mo ti lè kó kò wá sọ fún mi pé òun máa ń mú mi lọ Èkó ṣùgbọ́n ó ní tí n bá ti fẹ́ bóun sọ̀rọ̀ báyìí kí n ṣàpò mi. ọ sórí ire ọ ní sórí ibú ọ pè ọ dè kó ṣe nọ́mbà rẹ̀ ń bẹ lọ́rẹ̀ báyìí. nọ́mbà ẹ̀ wà lọ́wọ́. ẹ á lọ pè. ọgbẹ́ ilé ìlú ọ̀rọ̀ yìí kò mọ kò mọ ọdún fóònù yóò gbé léèyàn lọ́wọ́ báyìí àfi kọ́ ló ń jà níyàn pẹ̀lú ọmọ kàfàyà yìí o. sọ̀rí kàfàyà kí ni sí ọ kí ni sọ́sọ́kọ̀ ọ̀pọ̀ ọmọ mi ni èmi àti sáwọn ọmọ bàbá mu kọ́ ńlẹ̀ yìí. ńlẹ̀. hello bọ̀dà wẹ́ńdì Mumuni ló ń sọ̀rọ̀. Mumuni. Oh, Mumuni the village guy. Báwo ni ṣe wà okay? ó wọrí rárá. ẹ má bínú o ń kó wọn gbẹ́yìn ni bọ̀dà Bánjí rẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀. Bánjí ò sí bí èmi àti Bánjí àjọ gbé pọ̀ mo ò dẹ̀ sí pẹ̀lú ẹ pé nọ́mbẹ̀. wọn ò sì dé. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa lọ sọ́dọ̀ Bánjí lálẹ́ tí n bá dọ̀. mo fẹ́ sọ fún wọn pé mo fẹ́ wá sẹ́kọ̀ọ́ lọ́la ni. ẹ ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣẹ́yìn àti ẹ̀ ti okay all the same tí n bá ti dọ̀dọ̀ ẹ̀ lálẹ́ máa fún ní nọ́mbà yín ṣé bí nọ́mbà yín lélẹ̀. n kò mọ bí mo ṣe máa nìyí n kò wé kò rí o n kò dẹ̀ fẹ́ sọ́nù o níbo ni kí n ti bọ́lẹ̀ ó dà máa pè yín tí n bá ti débẹ̀ máa pè yín ẹ bá ń kí wọn o. náà sáà ń wo iye àsìkò tó ń lò. wọ́n ṣe ọjọ́ o.
jù. màá dúpẹ́ o ẹ ṣe adá fún yín bàjẹ́. tìrẹ lákù la. sórí èmi gan bí mo ti ṣe tán yìí táìbọ̀ ọ̀rẹ́ mi ó ní mo ti pè ní ìsìn ó ń bọ̀ àmú mi rè kó. yóò mọ lọ èkó sẹ́yìn nìkan ló kù ẹ̀kọ́ tó lè kó ohun táfojú ara wa rí nìyí táfojú ara wa rí èmi àdìsá. gbogbo fóònù kàfáyà náà ló ń họ̀rọ̀ fọwọ́ báyìí. bá a mú. gbogbo ohun yìí mo lò náà ní ojú ẹ̀yìn ṣé 5 seconds àbí kí wọ́n ti ń pélé yìí báyìí. gbogbo ohun mo lò tó 1 minute. kò lè ju ìṣẹ́jú kan lọ ìṣẹ́jú tó má kàn tó kò mọ́. ó máa tó kó kú dànù rẹ̀. jẹ́ kẹ́mi náà. orí rẹ̀ burú. ìṣẹ́jú méjì àtọkùn ìṣẹ́jú àyá ńlọlọdọ ní òtí pé ìṣẹ́jú kan. ṣebí mo rí kan. ẹ mọ̀ bọ̀ ṣebí mo rí kan ni. mọ̀ bọ̀. ọlọ́run ti gbogbo ọlẹ́ mi báyìí lẹ́ẹ̀fẹ́ nínú gbogbo jagbajantis ló wà bí. mama ìyá wa ẹ káàlẹ́ wọn ẹ káàlẹ́. ìyá wa ọlọ́jà rí yín pẹ́ ẹ máa pẹ́ fún wa. bí mo ṣe wọlé náà ni mo jókòó síbí. ọ̀rẹ́ rẹ̀ kọ́. ṣáàdìsà ọ̀sán rí mo ti rádìsà gbẹ̀yìn bàtà tí ló kó òwúrọ̀. ó ṣe fẹ́ ìwà àtọ̀rẹ́ rẹ̀ jíjọ òde ni. àìrọ́ o àtọ̀tọ̀ mo ti rí gbẹ̀yìn oníkan bíi agogo àbọ̀ yẹn bàtà tí tó kó òwúrọ̀ dé láti rírà gbẹ̀yìn ṣùgbọ́n kò wí fún mi kóhùn lọ kíkan. ẹ jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ ó tún ti rìn wóróworó bí ṣe máa rìn wóróworó kiri àdúgbò ni. bóyá ó ti rò dé gbẹ́nu sí eré yẹn. gbẹ́nu sí. mo sì bá bọ́ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ òun ló wí nísì tó sọ pé kì í ṣe pé ìjọ lọ. mo rò pé máa bá dìsà lé tẹ́lẹ̀ ni ṣùgbọ́n bó ṣe jẹ́ iná mo báyìí ẹ máa bá ń jíṣẹ́ fún un torí èmi ti upgrade báyìí mo ti upgraded báyìí mo fẹ́ lọ sí Èkó ọ̀la rí mo dẹ̀ ń lọ. kì í ṣe pé ìjọ rẹ̀ kò ní. àjọ rẹ̀ kó àdìsọ́ ń ṣe ẹnjíníà rẹ̀ mí ẹnjíníà mo lè mí ṣe. dákun bá sọ̀rọ̀ iṣẹ́ tí bàbá rẹ̀ filẹ̀ fún òun náà ṣe kó fi jẹ́yàn gbogbo ohun tí ọba àna kó jẹ́yàn ìfún tí bá rẹ̀ kó. wọ́n yọ ọ̀pá tí ọ̀pá bọ̀bẹ̀ kó dé tó dé. bí yóò bá jẹun dáadáa kìíní èmi gbọ́ tuntun ẹ sì lọ́ọ̀lì nínú kọ́tà self engine yìí o. kíkíní bẹ̀ padà sáájú yọ ọ̀pá ni. ẹ káàsán ẹ káàsán bàbá falò ṣe wà pa. ẹ yí àwa mi. ṣáájú wa ẹ ó yẹ gbé mọ́tò jáde ká máa lọ. kọ́mọ gbọ́. kò gbọ́ àbẹ́yìn lẹ̀ gbọ́n. mo gbọ́rọ̀ mọ́tò ọ̀gbọ́n ni gbogbo ń tà sí ti pátápátá bá a ṣe ń rà á sí ní ń bàjẹ́. kí lẹ̀ ń try láti sọ fún mi mọ́tò bàjẹ́ àbí kí ni mò ń gbọ́ yìí ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ o ṣé bí àdéhùn èmi àti yín ní last week ni pé tí máa ti kọ́ 30,000 fún yín ẹ máa fi ṣe gbogbo nǹkan tó bàjẹ́ lára mọ́tò again máa dẹ́ẹ̀dì wá lẹ́nìí máa gbé mọ́tò mi lọ so story wọlé tí wọ́n sọ fún mi. ẹ wá gbà mí lóbìnrin ṣé mi lè èbò tó ṣe mọ́tò ni àbí èbò tó ṣe ẹ́ńjìnì ni mí bá a ṣe ra kíni ti bẹ́ẹ̀ ni ń bàjẹ́ ṣùgbọ́n tó lè mú gbogbo kíni kọ́ tán kó kúrò lẹ́ni pé ẹ lọ wá 48,000 ọdún ọgbọ̀n bá ń gbọ́ yóò dìde fọ́nra yóò fẹ́ ṣe ara rẹ̀ lọ sílé ọ̀dọ̀ yín. 48 kí ni 40,000 again ẹ ń ṣeré ni ọ̀rẹ́ mi gbà mí kẹ́ ẹ mà dájú o ìwọ ló ráyè tó ń bá wọn kìíní ìròjọ wàá ti jẹ́ kó tì wọ́n mọ́lé ẹ gbowó lọ́wọ́ ẹ̀ ní ẹ̀mẹ́ta last week ó ṣe kó 30,000 naira fún yín ẹ tún wá ní pé kó kó 48,000 naira wá ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀ṣẹ̀ fẹ́ bára mọ́tò yìí ó lè ló máa pa yín ó lè nírú yín àtọ̀gá àtọmọṣẹ́ yín wo jẹ́ kó ti àwọn kìíní mọ́lé wọ́n á mọ̀ lọ́rùn. ọlọ́run ẹ wò dáná tẹ bá mọ̀ pé ẹni mọ́tò lò àbẹ́ẹ̀fẹ́ lo mọ́tò mọ́ ẹ tí wọ́n bá yín ti jáde láńbẹ́bẹ́. ọ̀gá mi o. ẹ wá lọ wá mọ́tò ẹ mọ́ ti jáde. òun mi ò fẹ́ wà láwọn. madam báyìí sílẹ̀ ṣe fẹ́ sí ṣé ká má báyìí tì kẹrẹsẹgbẹ àbí ká ti yá níwájú ilé yín. ẹ jẹ̀bi ẹ ti yí àkẹ́tì yìí ọ̀kẹ́sùn kẹ́rẹ́kẹ́ orí burúkú ẹ ṣe gbé sórí yín orí yín ló yẹ kẹ́ gbé sí àtẹ̀yìn àtọ̀gá yín orí yín ló yẹ kẹ́ gbé mọ́tò sí kẹ́ gbé wá sílé mi torí mi ò mọ ọ̀rọ̀ òpònú tẹ̀sán jáde lẹ́nu fún mi ẹ jọ torí Ọlọ́run ṣé mi ti mọ́tò débi ni ẹ dá mi lóhùn ẹ ọ̀gá mi fáwọn ṣé mo ti mọ́tò mi débi báyìí ni mo wa mọ́tò mi débi báyìí ni mo dé máa wa mọ́tò mi lọ lé. jábì wa wá ni kábà lè bò tó ṣe mọ́tò. ẹbí ta wá ni ọ̀dà mi lóhùn ẹbí ta ni ọ̀gá ẹ̀jẹ̀ sọ fún yín ṣé ẹni tí iṣẹ́ mẹkáníìkì tó bá ti fi yín lẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ bọ́ aṣọ ẹ̀ jù sígbó. láyé ọlọ́mọdé lápàdé àti aburú láti bí 28 years tí mo ti ń tún mọ́tò ṣe ẹ mọ mọ́tò àwọn èèyàn ńlá tí mo ń ṣe ń lu yìí ẹ á tún mọ́tò tọ̀dọ̀ tí yín èmi àárín yín àtòrí ẹ̀ ń fi ṣẹlẹ̀ Ọlọ́run lè jẹ́. ẹ wọ ẹgbẹ́ mi sọ nǹkan fún yín by the time tí bá débi next week tí mi ò bá bá mọ́tò mi ìṣẹ̀lẹ̀ kẹgbẹ́ wá fún
fún nílé ọ̀kì tí bá bí ìbàkẹ́ ti ṣe kẹ́nà kọ́kọ́rọ́ ẹ̀sìn ni nǹkan tí máa ṣe fún yín. Nǹkan tí máa ṣe fún yín. Sẹ́fẹ̀ náà mi ni. Mi ò ní náà yín o, èmi á náà yín. Mi ò ní náà yín. SARS lèmi àti mi máa ti lọ yanjú ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọlọ́pàá SARS ni máa fi wá gbé yín bí ìbàdàn tó bá bí yín dáa. Ẹ má ṣe mọ́tò mi, ọ̀rẹ́ mi jẹ́ àná. Ọmọ àrẹ rẹ̀ SARS ò jọ wọ́n lójú. SARS. Ìtì mo láìkì ju pé kí wọ́n sọ pé àwọn fi SARS gbé mi. Olórí burúkú. Ọlọ́mọ sáré yìí o. Kí ni ẹlẹ́nu gbígbẹ̀yìn? Adágún yọ̀ gan. Bí àkékè bá sànyàn mẹ́lẹ̀ ní lámìnú ọmọ agolo ẹ̀. Bóyá àwọn èèyàn rẹ̀ mọ́tò ìbámu. Olóbùkún wa ṣẹ́jẹ̀ olórí burúkú tó ṣẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀ tù èmi rẹ̀ wà bó ṣe wáyé. Alára gbígbẹ́ bí ẹgbẹ́ àmọ́ tá a gbọ́dọ̀ náà kọ. Mo rí lẹ́yìn ojú ẹ̀ báyìí. Ó lè ra fótó bá fi jáde láyé. Ó lè ra. ọ̀rẹ́ rẹ ti rè kó kọ́ wá nǹkan ṣe sọ́rọ̀ ara rẹ kó náà múra kó rè kó. ẹ dákun gbàtẹ ní ilé kó ìyá yín bẹ lẹ́kọ̀ọ́ àbí bàbá yín ní bẹ lẹ́kọ̀ọ́ ọ̀dọ́ ta ní lọ dé sí lẹ́kọ̀ọ́. ọ̀dà àbáwọn àdìsá ọkọ mi ọmọ bẹ́ẹ̀dìyẹ ò yé bẹ́ẹ̀dìyẹ ò pa ṣàánú mi ọkọ mi dẹ́kun ṣàánú mi ọmọ lápá ràwé ọmọ gbọ́dọ̀ ọkàṣẹ ẹbọ dẹ́kun ọkọ mi ṣàánú sọmọ pé wọ́n lókun lọ́kọ mi. wọ́n lọ́kọ mi o wo jẹ́ ń sọ fún mi. èyí ò lẹ́yìn kúrò ń sọkọ yín ọmọ yín ni mo jẹ́ ṣé ohun tí bàbá mi ń ṣe lèmi ń ṣe ni. èmi ń wọlé tẹ́lá lọ́sùn yàrá rẹ o èyí ò ní ẹyọ kúrò ń sọkọ yín ọmọ yín ni mo jẹ́. àdìsá ọkọ mi nìyàn nígbà bàbá rẹ ti kú ndé mi àti wọ́n ni ọkọ mi dákun ọ̀rẹ́ kó wo sórí ṣègùn èyí tó fi ń lọ òrùka àgùwọ́ sórí tí wọn tó bá kó gbogbo irinṣẹ́ tí bàbá rẹ filẹ̀ fún ọ tó bá rè kó ọ jẹ èèyàn gbogbo kí n mú aṣọ mi kí n lọ lè kó fún dìláàlì nítorí ọ̀rọ̀ rẹ. ẹ kò gbogbo aṣọ yín. ikọ̀ fún dìláàlì. ẹ kí ni ẹ máa wọ̀. ẹgbẹ́jọ́ yọ kẹ́tí bẹ́ẹ̀ lára mi ni ìmọ̀ wọ̀. ìyá ọmọ rẹ̀ ń jẹun ìyá ọmọ mi tó ṣe bá jẹ́ ìyá ọmọ ẹ̀ padà já yé ọmọ. ẹ máa jẹ ìyàwó ẹ dákun ẹsùn kú díẹ̀ sí torí kí n lè rí. sẹ́dẹ̀kù ọkọ mi ọmọ mọ́kànkú dẹ́kun ọkọ mi wọn náà tẹ̀lé ọ̀rẹ́ wo sọ́ọ́rí lè dínkù kọ́ mọ́ ríbi tọ́ ọ gbé. má mi rọ níjà lọ ẹni tó mọ̀ mí yóò wá gbé mi sílẹ̀ kí yóò wá gbé mi sáré àmà gbé bẹ́ẹ̀ o èkó tó ṣe pé bọ́ọ̀sì ìròyìn yẹn èkó tó ṣe pé àlè rópin rẹ̀ olúwa yẹn ọlọ sọnù ohun tó fi rí mi ní pé àdìsá ọ wọn máa polówó mi ilé lẹ́tì máa gbọ́ pé àdìsá ọkọ làárí àárí ń bí o ẹ máa wà ń kiri ẹ̀yin rèkó torí Mumuni ti rèkó kémi náà rèkó. wọn lọ dákun àkànjì ọkọ mi dákun ṣàánú mi má jẹ́ yà ó jẹ mí lábúlé ọkọ mi dákun tọmọtọmọ àyà mi méjèèjì ni mo fún ọtọ mú àdìsá ò rèkó gbogbo tó àti fi jẹyàn pátá ní í ṣe fóònù ẹ̀ jẹyàn sẹ́ni bàbá mi ní ọ̀gbọ́n pẹ̀lú gbogbo dẹ́ wá sí ẹgbẹ́ kúrò jáde ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ ti pa bàbá mi nù imú bàbá mi kọ́ lẹ́tí ni ọdún méje tẹ́bí dín wọn ni mọ́ ju kí ní tá à ń sọ yìí lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kúrò ẹgbẹ́ máa sunkún. ẹ lo mo má plead rárá mo ń sọ fún ẹ mo ní kò sẹ́ni tó máa ṣe Túndé ọmọ ìyá àjẹ́ tó máa mú jẹ gbé ó máa bá ẹ wí ni ẹ wàá ní màá sọ fún pé torí pé mo ti lè bá a sọ̀rọ̀ kí ló tún wọ lọ ṣẹ́ ẹ kò sí mi rí nǹkan tí mo lè ṣe sí mi ò mọ nǹkan tí mo lè ṣe sí ooo mo ṣe máa mú ẹ lọ bá mo ṣe máa mú ẹ lọ sátán lọ́nà Túndé kó tó lọ bẹ̀bẹ̀ mi ò lè lọ. gbẹ́ni mú nǹkan tó bá wà lọ́wọ́ ẹ wá gbogbo nǹkan tó bá wà lọ́wọ́ ẹ drop ẹ. wẹ́ẹ̀ sọ ọmọ ronú time to check time àgbà yìí. àkí ló ń ṣí ẹ tó bá bẹ́ àná bí a bẹ́ ẹ o má máa ṣe bẹ́ẹ̀ o. gbàgbé àwọn máa ṣe bẹ́ẹ̀ o no time to check time kí ló tún wà lára ọ̀gbẹ́ni sọ mí ti gbogbo ló wà lára ẹsẹ̀. àgbà yìí ọmọ dán gbà síbẹ̀ lẹ́rìn ayọ̀ kí ló ń ṣe lẹ́rìn ayọ̀ ẹ̀rìn ayọ̀ ní kò wá wà lẹ́nu ẹ̀. alùlọ́tọ̀ kó ṣe kí ni kó tọ́ kó ń pọ̀ wọn ká o abẹ́rẹ́ àti lọ́kọ́ ọ̀nà kò tèmi kó ṣe kí ni mi ọmọ west ọ̀nà kò tèmi. ẹ̀rìn ayọ̀ lẹ́nu. ìbádìyà. Bọ́lájì kí ló ṣẹlẹ̀ mú pé nọ́mbà idiot kan ló gbé ó ń bá mi sọ nonsense ọ̀rọ̀ ó tún wá já mi dànù lórí aago. Babe, like seriously nǹkan tó ṣẹlẹ̀ sí ilé mi ò rí wẹ̀rí láyé. Kí ló ṣẹlẹ̀ sí ẹ?
wọ́n kàn jáde sí kéètì ní kí n sì kọ́ ibẹ̀ ní Sunday tí ń pè mí bóun ṣe Túndé ọmọ ìyá jẹ́ ń pé kí wọ́n lọ bóun bẹ̀bẹ̀ mo dẹ̀ ń sọ pé kí ló tó máa lọ ṣe Túndé ó dẹ̀ mo tẹ̀sí sọ̀rọ̀ lórí fóònù lọ́wọ́ ni wọ́n kàn block mi pẹ̀lú ọ̀kadà lọ́sàn-án gangan ní 12 o'clock lọ block mi mọ́lẹ̀ wọ́n fìbọn hàn mí as in ìbọn wọ́n gba fóònù ọwọ́ mi gbogbo nǹkan tó wà lára mi pátá lọ́gbà wọ́n gba pọ́s wọ́n gba everything lọ́sàn-án ní Nàìjíríà tá a wà yìí. Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Ṣó ń ṣe rìhásà ni? Bọ́lájí wọlé kó kówó fún mi. Ó mọ̀ pé mo ti ń expect owó ìtẹ́lẹ̀. In short, mo ti jẹ gbèsè lẹ́ẹ̀dọ́wọ́ yìí. Mo jẹ gbèsè lẹ́ẹ̀dọ́wọ́ tó ní. Ẹ̀bọ̀ kí ló tó ń ṣe báyìí? Ṣé tèmi lèmi ni? Kí ni ìtumọ̀ yẹn? Ọ̀rọ̀ tó ṣe bí mi inú. Ó jẹ gbèsè lẹ́ẹ̀dọ́wọ́ tí mo fẹ́ fún ẹ. Ṣé tèmi ní mi ni? Ṣé kò báńkì lèmi ni? Mo ń sọ nǹkan tó ń dùn mí fún ẹ. Ó sọ pé ó jẹ gbèsè lẹ́ẹ̀dọ́wọ́ and so fucking what? Ṣé o gbọ́n pọ́ rọ́ọ̀bù yẹn ni? Ó dàtí má ṣàdé tọ́yìn mi pa. Owó ta ló fẹ́ gbowó? Mi ò fẹ́ kàn tó sọ yẹn ó dùn mí o. Ìgbà tó pe nọ́mbà mi ṣé mi mo gbé e ni? Ṣé bí yàn ló bá ẹ sọ̀rọ̀ lórí fóònù? Ó dẹ̀ ń ṣe bí ẹni pé ìgbà tó pe nọ́mbà mi bẹ́ẹ̀ nígbà àwọn tó wà ní di machine MTN ló ń bá ẹ sọ̀rọ̀. Mi ò mọ bó ṣe fẹ́ wà o. Èmi á gbowó ìkín tó kúrò ń bẹ̀. Wọlé kó bá mi organize kó fún mi. I will do with anything. O ò fẹ́ mọ bí mo fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ kí n kàn bá ẹ arrange. Ṣé ẹ ráyé báyìí? Arrange yìí ni. Wàá wá gbà láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ mo ṣe ń rí picture nínú ẹ̀ mo ṣe ń rí báyìí. Wàá kó gbà láàrin àwọn ọ̀rẹ́ wa ń jẹ́ kí sẹ́yìn gbé tiẹ̀ mọ́ ẹ. Nice one. O ò lè rówó báyìí. Torí pé èmi gbogbo fún ara mi mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ìmọ̀ bọ́ìlì lọ́wọ́ kò sówó rárá. Yes. Ó dá ọkọ mi, má bínú. Atọ́làtọ̀ náà ń bad. Anything tó bá fún mi, I'm okay. Mo like ẹ. Ṣùgbọ́n gbígbà tó fẹ́ jókòó tì mí, ó gbé ohun yẹn wálẹ̀. Ìyẹn kọ́ ló ṣe kókó bí kì í ṣe pé mò ń ríra mi bí gbèrè. Yes. Kọ́ bọ̀ mi lè fún ẹ. Ẹ kò ń ṣe pé bí àmì lè fún ẹ kò sí rárá ni. 20 naira ló fún mi. Ìwíṣ tèmi fúnra mi mọ̀. Ṣo fẹ́ gbọ́? Kò lè tọ́ lọ́rọ̀ ọba kó má kú Dàsákì òun 20 naira yẹn mi dẹ̀ lè give you out. Hello. Ẹ káàsán, ta ló sọ̀rọ̀? Mumuni rè ń sọ̀rọ̀. Mumuni. Ẹ̀kújọ́ mẹ́ta, jẹ́rìí mo fẹ́ sọ fún yín pé mo ti dé Èkó ní o. Okay, ó ti wà l'Ékòó. Ibo ló wá wà báyìí? Bọ́sọ̀bù táwọn mọ́tò máa ń jáyàn sí yẹn mo wà. All right, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ fárẹ̀ balẹ̀. Anywhere tó bá wà, wọ mọ́tò tó ń lọ sí Abúlé Ẹ̀gbá. Tó bá ti dé Abúlé Ẹ̀gbá kó drop. Kó wá wọ mọ́tò tó ń lọ command. Tó bá ti dé command, gbọ́kadà kó sọ pé ó ń lọ sí number 5 Adémẹ́kun street. Ẹni èèyàn máa mú enter. Ó dáa. Bí bá ti bọ́lẹ̀ nǹkan. Ẹ ṣe. Ṣé rí mo fẹ́ ká dúró dè mí níbẹ̀ yẹn? N kò fẹ́ waste time mi rárá. N kò fẹ́ waste time. Má worry mi ní ìdájí dúró síta, wọ́n máa wá mú ẹ tó bá ti débẹ̀ kó kan gate. Ẹ ṣe. Ojú ìwé lè fún nìyẹn. Ṣèbó ní mọ́tò lọ́ba yìí ṣe sọ wáyé tó fi ń fún ní ọ̀nà àdírẹ́sì ilé. Ọ̀rẹ́ mi, ọkọ mi ló fẹ́ hàn ọ̀pẹ. Ọmọ náà dẹ̀ náà tó bá ti dé ìwà rẹ̀. Jọ́ máa lọ síbi náà lọ. Ọkọ ìyàwó Mumuni, orúkọ yẹn gan-an ó tán bẹ́ẹ̀.
ṣe kíní ìsíbí yóò bá jẹ́ bẹ́ẹ̀ ni mọ́tò bàbá mi lé ní ó tiẹ̀ dàbí ní torí gbogbo mọ́tò yóò sáré lọ sáré bọ̀ yìí kò sí bí mo yẹ fẹ́ kọjá láàrin wọn. She's not going to die. You know I love my mom too. You know what to do. She's not going to die. I need to go. Shebi, tabati rewo yen. Wọ́n máa ṣe operation. Yes. The problem is money. Don't worry. Tó bá ti jẹ́ owó yẹn kò sí wàhálà. As long as tó jẹ́ pé nǹkan tó ló fẹ́ fowó yẹn ṣe náà ló máa fi ṣe. Yes, mommy máa kú. Wọ́n ní kú. Ṣé jẹ́ kí tètè máa lọ? Kí n lọ wá bí mo ṣe máa rí owó yẹn. Màá kọ̀lẹ̀. Màá get owó yẹn before tomorrow. Thanks so much. Oh, no, ma worry. Ma worry. Bí mo ṣe máa let me just go and get the money. Okay? You just take it easy, okay? I'll call you. Thanks. Ma ro, ma tẹ̀ Dẹ̀dọ̀ Olúwa lórí dẹ̀dọ̀ gúdà tẹ̀dọ̀ kó Money. I am a good actor. Dẹ̀dọ̀ ẹ̀wọ̀ ṣé ìyá oníjànì jẹ̀dẹ̀ fi ṣe ìtàkùnà báyìí. Kọ́tọ̀kọ́tọ̀ wo ni wọ́n sọ yìí? Mọ́mí ti kú náà, ó ṣe é sílẹ̀ kó mi ti kú. I am a good actor, for real I am a good actor. No. Sori Ọlọ́run ti dá ẹgbẹ́ number one fine boy yẹn ó tún gùdù nínú ọlọ́ burúkú yìí. Ọmọ ọ̀dọ̀ ṣẹlẹ̀ ọmọ ọ̀dọ̀ ṣẹlẹ̀ èmi kò wọ́n fi ti sèré ṣẹ̀ tí wọ́n èmi kò tí wọ́n sọ pé omi ẹ̀kọ́ wá ní inú mi ti ẹsẹ̀ mẹ́kọ́ ti láti ṣe é wá máa gà lọ́mọ yẹn. Ṣé ọmọ yẹn máa lè kó ìwà báyìí? irú ọ̀rọ̀ wo ló sọ yìí lọ́mọ tó ti kówó dé. àti wọ kílọ̀bù látàrí àti wọ ọmọ ẹ̀ ọmọ máa kówó dé gbà àṣàlọ́ sí kílọ̀bù. lálàálẹ̀ Friday táwa ò bá sílé o sílé Santos club làárọ̀. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwúrẹ́ ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká ṣiṣẹ́. ọlọ́mọ mà jẹ́ kí bẹ́lẹ̀ jàyé o ọlọ́mọ mà jẹ́ kí bẹ́lẹ̀ jàyé. 77 báwo olóṣèlú ọlọ́jọ́ mọ̀ṣẹ́ rékèké kó mọ́ rìbọ̀rì ẹ̀gàn wọn lágìrì o. báyìí sí gbogbo rẹ̀ ṣé ọkọ̀ kò jẹ́pọ̀ rárá ẹ̀ dábàá ṣé mọ́tò yìí ti bàjẹ́ lára ṣe rí yín. kí n tiẹ̀ pẹ̀lú yẹn wọ́n ló bá mi tún ṣe tẹ́lẹ̀ wo bí buffalo kọ́. èwo nu wọn. buffalo ọ̀gá ẹ̀. ọwọ́ àlàbẹ̀ tẹ wọ́n bẹ̀ yẹn. bá mi gbé. ọ̀gá lẹ fẹ́ rí. Bọ́lájí wà. Bọ́lájí kan náà. Kọ́ máa ṣe mọ́tò. Buffalo. Ọmọ tẹ́ńtọ́ tẹ̀ sọ pé. Ọba tí ẹ sọ díẹ̀. Àtúntò mẹ́kọ̀ gọ́gọ́. Èmi rẹ̀ o. Àtúntò mẹ́kọ̀ tó mọ̀dé. Èmi ni o. Ẹ ṣe kó dáhùn náà ni. Ọgbọ́dọ̀ dáhùn. Kí mọ́tò ẹ bá bàjẹ́ pátápátá tó bá gbé lọ́dọ̀. Yóò jì. Iṣẹ́ bàbá mi ò ṣe. Gbogbo bá mi sọ́kọ̀ rẹ̀ bàjẹ́. Àdúrà yóò gbà lọ́tẹ̀ yìí rárá. Ṣé ilé ọkọ̀ ilé tèmi gbé wa yìí? Oṣù mẹ́fà sígbà tá a wà ìpele bàjẹ́. Ṣé fẹ́ gbọ́? Mi ò lè change oil ẹ̀ lásán. Ilé ọ̀fọ̀ ni, a sáfàlù. Ẹ sáfàlù mọ́tò mi. Kí ló mú ọ jẹ? Mo mú ọmọ ìwà kọ́ṣẹ́ ni. Àwọn iṣẹ́ kíkọ́. Haúsá ni àbí gbéra. Yorùbá ni ó gbọ́ Yorùbá. Kí ló kọ yín? Ṣé mi? Mumuni. Mumuni ló jẹ. Mumuni èèwọ̀ rí àmúyìn náà dà. Kí ni àwọn nǹkan tí a máa mú wá? Mú wá ọ̀dà ọ̀làpẹ̀ jára ilé tá a sì ti mọ owó ara wa tójọ́ mẹ́ta àwa rí ẹ̀yìn rí nǹkan ti di nǹkan kan náà sinapu gbòdò jìlá
pẹ̀lú dídí ẹran kan àti owó díẹ̀ tó. kò méjìlá 12 shinap 12 tí àbá kí n ṣe ara ilé ó ṣeé ṣe kó jẹ́ bí àbí 48. ara 24. 24. àwọn ẹran yìí á tó tínú rẹ̀ àwọn ìyá mi àgbàlagbà ló jẹ á ti tù ú àwọn ẹran làwọn ọmọdé ọ̀sẹ̀ gbogbo ọmọdé pọ̀ àwọn ọ̀gá ló tó tó ìgbà. nation jẹ́ kí n gbọ́. ó dà bá èyí ṣẹ́ ẹ̀gbọ́n bẹ́lá jù. wẹ́wẹ́ ẹ̀jẹ̀ ọmọ sáàtì lọ́sẹ̀ ìdílé báyìí sọ sínú ọ̀rọ̀ tó kílé báyìí sọ. tí ò sí èrè. ọlọ́run o. jọ kí ló tó ń disturb mi báyìí torí Ọlọ́run èló ní 70 million tó ń torí ẹ̀ pé fóònù mi kí n bá 70 million rà mo ní kò ra santos mi ní mo wọ̀ lẹ́sẹ̀ kí ló fi mí pè náà Wallace náà pè ẹ́ ṣé torí 120 million ni Wallace wá ń pè mí tó ń dà mí láàmú 120 million kí mo fẹ́ fi rà kò lè ra santos mo wọ̀ sẹ́sẹ̀ ẹ má pè mí mọ́ lórí owó mi ò níṣòro owó mọ́ torí pé mi àtọ́lọ́run jọ ń sọ̀rọ̀ wọn náà wọn so kí mo fẹ́ fowó ṣe kò sí tí mo náwó sí gbèsè láyé yìí tí agbára Ọlọ́run ò ká náà so kí lèmi àti ẹ̀dá ní papọ̀ kó lórí fún fún mi idiot bébí má bínú jàre ẹ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ìfẹ́ jẹ́ kó bá àwọn obìnrin Nàìjíríà ṣe bíkọ́ sọ ní pátá ọdún kan olóorun ló pọ̀ nù wọn jẹ́ kí n pe ẹni tó máa bá mi ṣe físà irọ́ jáde fún bíkọ́ bá ṣe wáyé sí ti bá pè é sìn kó máa bẹ́ẹ̀ ṣe físà sìn kálá bẹ́ẹ̀ gba pálí ẹ̀ tó bá gba pálí ẹ̀ wá wọnú pléènì sí bá ṣe jókòó iná ni wàá dẹ̀ máa fò lókè wàá balẹ̀ sí Canada wàá balẹ̀ sí Germany wàá tún wà ní California wàá dẹ̀ máa bá òun sọ̀rọ̀ wàá dẹ̀ tún wà lórí ìjókòó báyìí. Àbí náà ó just dey na because people kan tó fọ ìgbẹ́ fún òun surprise ẹ̀ fún ọmọ ẹ̀ tó kọ́ ṣàmọ̀ kan fún òun ní abúlé mẹ́tò mẹ́tò. Wọ́n náà lè gbàgbọ́. Àbí o báwo ṣe lè gbàgbọ́. Ó gbàgbọ́. Ilé ẹnu lásán ló ń dán wíwá ẹ kò sí kankan fún ẹ ní. Sori ìdójókòó sọ fún tó sanra tó ń wò yẹn gate man mi ni. Oh my God. Bọ̀dá báwo pé lórúkọ náà owó là ń sọ̀rọ̀ bá dúró tó ń downgrade mi. Tó kì í ṣe kí n surprise mo lè sọ pé kó wà lọ bí ra nǹkan wá sí tán péré kó má. Jẹ́ kí n ránṣẹ́ náà. Ó fi ògá náà bọ̀dá ẹ̀ ṣẹ́. Bọ̀lọ́dọ̀ tó bá mo ṣe bọ̀dá ẹ̀ fún ẹ. mo mọ ti olóṣì àbùkí mo ti lọ kó bá lọ wa. Ó máa pò kúta ọ̀rọ̀ wa. ṣé orí ọ̀rọ̀ Mumuni bàbá múra sí iná ọgbà yìí Mumuni máa gbàjẹ́ lẹ́nu wa. Gidi. ó fẹ́ gbàjẹ́ lẹ́nu wa. Ọlọ́run ọmọ òmùlẹ̀ lè fún wọn ní fúnjẹ. mo wá sùn mo rí nǹkan kan pé ká ṣe fún Mumuni torí bàbá múra Mumuni máa padà ó máa gbàjẹ́ lẹ́nu wa. ṣé orí kọ́tà sẹ̀tì ní mọ́tò yìí. catalyst lẹ́gbẹ̀ẹ́. ń gbọ́ rẹ. ṣàpè DPO lóní a máa tú a máa ta àwa máa ṣe Mumuni àfi síbẹ̀ àkóbá. wọ́n fi láìkì náà rẹ fọ ṣé orúwo rẹ ṣé omi ṣiṣẹ́ bí agbo ibà tó yẹ ti bọ̀ jẹ́. ẹ ṣe mi èmi kọ́ owó nílẹ̀ wa sórí ìta wa ṣe ohun tó ló bá dé ẹ gbọ́dọ̀ rí ta mọ́. ẹ lè rí ta náà rẹ. Mumuni o Mumuni olóṣì àmàkà. mo ti fẹ́ rí pé mò ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn dẹ́ wàhálà yín gan ti pọ̀ jù bá. ẹ mú nílẹ̀ ojú ààrẹ kí ló dé. ṣé tó ń pò ká ọgá bí òpó náà. ṣé ọmọ kìí sínú àrẹ mo jẹ. ṣé mi rè mo ní kó kúrú ni. mo rán jẹ pé kó kúrú. ìgbà títí o mẹ́nu ọṣẹ́ bí èdè yíyan. èmi ṣe ẹnu bí èdè yan. ẹ Mumuni ṣé bá ọmọ pẹ̀lú ẹ̀yin mo fọ́ lò ọ̀gá wa èmi ló kàn èmi ní second command. irọ́ second costume ni. èmi wà mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun jẹ́ pamọ́nú. ẹ lè yí padà. ó dáa tó bá jẹ́ pé mi ní senior náà gbà yìí lẹ́yìn lórí Mumuni. ó rí. àárọ̀ ọ̀la kó tún kátà lè sinú mọ́tò yìí kó ẹyin gbàgán kó tì sínú àpò kó gbé sínú stọ̀. iṣẹ́ yóò máa kọ́kọ́ mú ṣe rí ẹ̀. irọ́ iṣẹ́ yóò máa kọ́kọ́ mú ṣe réyẹ̀ réyẹ̀ ó mẹ́nu ó ṣe bí ẹnu èdè sísun kí n lọ yọ kátálíìsì ọlọ́pàá irọ́ mo ti yọ tán ilẹ̀ tí mọ̀ ìyọ̀rì ni.
odimdi sínú ọ̀nbẹ́ mi sọ wo mi sọ fọ wo mi náà jẹ́ akíní kan ìwọ jẹ́ mi Jésù ìgbà Jésù kan ti kálẹ̀ pàápàá ìgbẹ̀yìn orí pọ́blẹ́mù lórí gàgbélébù tó ń pòwe kan ní bá mi ò yí kíní èkó ní orúwo mi kí mi ṣe ọ̀gá tó sọ̀rọ̀ wo mi yí padà mo ń gbọ́ rẹ. kò yọlẹ̀ wa ajẹ́ mo yọlẹ̀ ẹni sọ́ba Mumuni bó bá jẹ́ mi rèsí ní ọ̀yìn mo pàṣẹ fún ẹ àárọ̀lá kó o tún kátálísì inú mọ́tò yìí kó dìsápò kó gbé sínú kan nínú stop ṣọgbà. o ti gbọ́ ṣe fún ìṣẹ̀tù máa sọ tí o ti gbọ́ rẹ̀. kí n lọ yọ mọ́tò DPO Mumuni oníṣẹ́ wọn Mumuni kò lè yọ kátálísì o. mo fọ kó o ṣe mo kó báyìí kó o ṣoríire. olórí burúkú nìyẹn èmi kò lè yọ n kò dẹ̀ ní yọ. Mumuni èmi ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀. ọ̀gá. Gurugbẹ mo ti yọ ni ìyọrí ni ó wà gbé mi kí n yọ. Buffalo. Kedu. Which is how you can't hear Igbo like this? Close to Yoma Igbo. I hear Igbo. I use Nedu, Oguma, Alabama, Skinny. You don't job Apu. Job Apu at the job. I think I'll go with your bolo. I like that food. Wait a minute. Money day, forget. Make I see something I won't buy. I go give you money. Money day. Now for which motor? What you concern for motor? I just ask you now. No problem. I go give you money. Okay. Hey, you know say you go complete. So how are your people now? What you concern you? So I dey buy motor, I dey buy anything. Why late? That's why I get this one. One no to your no. If your family won't sell you, tell me I go buy am. Bye you. Bí mo flani, òpònú ora èmi. Ìwọ Jọládé, ìwọ ignore cost tèmi over what? Over just 100,000 naira ló fi ignore cost mi Jọládé. Ó dẹ̀ ní sùúrù. Mi ò rí miss call lórí phone mi, ó pè mí náà. O tún pẹ̀rọ, you're lying. Is this not your phone? Ṣebí phone mi ló pè. Phone ló wà lọ́wọ́ mi nsìn mi ò rí miss call. Mi ò rí miss call. Jọládé, o mà ti ní guts. Guts? You have guts láti máa bá mi sọ̀rọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ Jọládé. Ti bá rí nǹkan. Ṣé dandan ni wọ́n ní mi ò lówó tí mo fẹ́ fún ẹ? Every time owó. Nígbà tó ṣiṣẹ́ owó sọ́wọ́ mi, kí ló dé náà? Ó dẹ̀ fi mí lẹ̀. Àbẹ̀wò ni. Èmi ni wọ́n bá rí ẹ̀. People don't ignore my calls, I ignore calls. Really? Yes! Wo, tí má tẹ̀ rí miss call lẹ́nu. Ṣé kí wọ́n lọ kú ni? Tó bá máa kú kó kú lẹ́nu, I don't care. All I want is money. I want money. Ṣé pé rí mi kẹ́? Hello. Rasa. Ṣé yìí? Àwọn ọkọ tẹ ní kí n mú wálé náà ni àwọn ọkọ náà. So ìwọ ni ọkọ ọmọ mi àbí? Jọ kúlù ẹ náà. I'm from Osun State, sir. You are from Osun State? Yes, sir. You are from Osun State. So o wá sí ulí mi, o fẹ́ fi ọmọ mi, o wá wo harmless. Sir, I love harmless. I love being simple. Ṣé níwájú mi wo ti sọ òyìnbó? Wo sọ òyìnbó níwájú mi àbí? Níwájú àwọn àna ẹ. Ṣé àwọn olówó búkú kọ́ lọ́lọ́ yóò la gbé sí ilé mi? Sir, where's Kolola? Àwọn ilé àwọn ìrankíran ẹ pè bẹ́ẹ̀ yìí náà. Yes. Are you a stupid guy? Yóò ẹ bá ṣe ìrankíran. Wo wá sí ilé mi. Wo arábẹ̀ sí ká ṣépè sọ ọmọ ni mi. You are stupid. You are a bastard. Sir, if na play stop am o. If na play stop am, sir. Na play stop am. No dey call me stupid. Stupid for what? Over what? If no be house, I fit do. Wait, say we. Ìwọ ọmọ kọlọ lọ kúkú. Esa, no dey tell me say asinwi o. Èmi tó gbọ́ mi. No dey tell me say asinwi o. Ọkọ ìgbò. Èmi tó gbọ́ mi. No dey tell me. Bí o bá tún wá ní mi kí n bá ti tiẹ̀ mọ́ ní ló fi ẹ̀mí ọmọ àlè. Ìwọ ọmọ ìlú àkílẹ̀ yìí. Lọ́wọ́ kókó àwọn ọmọ kọlọ lọ gbé kókó sí olú mi. Ṣé ọkọ tí mo fi dókòó gbé wá lẹ́sẹ̀ ògùn lélẹ́yìí? Jáde. Wọ́n yín lé ní kí n mọ́kọ̀ wálé. Mo ti sọ fún yín pé kẹ́ fi lọ́rùn lẹ́gẹ́dẹ́ kí ní sùúrù kí mú eléyìí tó bá jẹ́ gidi nínú wọn wá. Ẹ̀yin lè ṣàǹkọ́yọ̀ lójú kéèyàn mọ́kọ̀ wá. Ọkọ nìyẹn o kẹ́ ẹ. Náà bébé.
tẹ́ bá fẹ́ sófin ẹ jẹ́wọ́ fún mi bẹ́ẹ̀ ni ẹ jẹ́wọ́ fún mi o ta ló tú kátàtà àgbà bí à ń gbé. èmi kò tún kátàtà sí o n kò rírí n kò mọ̀ nú mọ́tò n kò mọ̀ tó jẹ́ bá wà. ó rírí ó sì dá màbí sàpàná ní ìwà. olóde ìgbò náà ni ẹ kò ń tàn. ọ̀gá ṣe é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wẹ̀ mọ̀ dáadáa ní. èsì mi lè fojú mi rí wa mímọ̀ fún òmò fún ẹ̀rẹ́ o ọ̀gá. tàlẹ́ wá lérò kó lè gbé nínú ọgbà yìí ẹ̀yin mẹ́ta lọ́mọ sí ẹ̀mí àbí pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan tó kó kálukú ti sẹ́ rẹ̀ ẹ sì mọ gbogbo tá a fi kí ní ìṣe. Mumuni rẹ̀ bá gbé Mumuni bá wà. Mumuni ni bó ṣe sọ ẹ̀ Mumuni ni. yóò ló dé kò lè tí ì mọ tá a fi ká. ọ̀gá kò mọ́lẹ̀. àwọn kékeré náà ó ṣe jàgbàlagbà lọ. ẹ bá gòrò ìlara Mumuni ẹ sáré. òun wà. Mumuni o Mumuni. ọ̀gá ọba jáde ọba jáde. ọ̀dà òye nígbà wọn ní kátàlísì wọn ni wọn ló gbé lu mọ́tò ló gbé sí. Mumuni olórí burúkú olè ó jalè títí tó dúdú kátàlísì nínú mọ́tò. ẹni rí Mumuni kó sa ẹsẹ̀ méjì. ẹ ṣàtúrà ní àrẹwà alágbàdo nǹkan máa túra bẹ́ẹ̀ mọ́tò. ẹ ń kò tún kọkàn rẹ pírépà díẹ̀ ní ìtúrẹ mọ. tí ò ló dé tí ó ti yà mọ tí ẹ ń pè ní kátàlísì mo ló tí ì mo lè jà ẹ̀yin ìlú òní olórí fúnfún ẹ̀ méjèèjì màá wá jẹ́ kó jẹ́ lónìí wípé èmi ni ẹ ń pè ní kànìkan torí ó kàn wọ̀gbẹ́ ó ní pé ibi tó bọ́ sí ọ̀tẹ́ẹ̀lì lọ́rùn ni abẹ́rẹ́ mi sọnù mo lọ gbèsè kó dání mo fẹ́ fi wá ọtọ́ sọnù ó jẹ́ ìpè lọ́lọ́ mi lásìkò yìí ẹ wò mí sẹ́ẹ̀rí dáadáa mo kọlà àjú ọ̀nù àmì àjú àánú ojú mi ó ti dànù ẹ̀mí èèyàn jọ mi lójú bí mo ṣe wà yìí ìpààyàn ni. ọ̀gá má ṣe bá wò. tẹ́ ẹ bá ti kú ẹ fi kárẹ́ mi mú. ṣé ẹ rí ní ṣọ́ọ̀bù lánàá mo mẹ́nu ẹ̀ gan-an mo mẹ́nu ẹ̀ bàjẹ́ àná dùn ó dùn ṣé ẹ rí mo ní kí n wá ṣe bí mo ṣe máa ń ṣe tí ó ti yé yín kí n wá dájọ́ àwọn àjọ ìmọ̀ máa dà àmọ́ lè ṣàjọ bí bẹ́ẹ̀ o jẹ́ mo bẹ́ẹ̀ ṣe máa ń bá mi tọ́jú ẹ̀. owó rí. èlé ló wà bẹ́ẹ̀. 5,000 ló wà bẹ́ẹ̀. 5,000. ṣé ẹ rí owó yẹn kò bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ọmọ olóògùn yìí wà ṣọ́ọ̀bù wa ṣe ṣàmù wàhálà àwọn ọmọ yẹn pọ̀ ṣé ẹ rí bí mo ṣe owó yẹn báyìí wọ́n ṣe gbé wàhálà àwọn dé yìí wọ́n fẹ́ pa mí ṣùgbọ́n mo wá wò pé kí n fi lé wọn lọ́wọ́ kí n má di aláṣejù. ikú àtàbúlé wo ló dùn jù. bọ́dà èkó dùn ó èkó dùn bàjẹ́. kò dùn gan ó dùn èkó máa dùn nítorí pé àsìkò à ń bọ̀ dé láwa. ó sì wetin dey yarn am out pé ó lọ lé girlfriend ẹ àwọn bọ́ọ̀sẹ̀ wọn rọ́bì iṣẹ́ wọn jó omi sẹ́ lára wọn yẹ̀yẹ́ ó bọ́ forget o kò ń ṣe ogun nǹkan ní fáìbọ̀ ilé ṣe o ti gbọ́ pé o fáìn pé o fẹ́ já pé o lọ ń claim pé o love àbí whatever o báyìí pé mi santo náà dán orúkọ báyìí wò fún wọn tí bí wọn dá máa gbálẹ̀ wọn jẹ́ ọlọ́run ọba mímọ́ ẹlẹ́ṣin gba mí lẹ́nà o. yé máa ṣe loving you fún mi mọ́ o yàgò lọ́nà ṣé mo jọ yẹ mí my lover ni. yàgò lọ́nà. guy sọ̀rọ̀ àbámu kí ló jẹ́ fẹ́ ìfẹ́ ti kó sẹ́ni mọ́tò ti gbà àti pé fọ́ náà nísìnyí ọ̀tá wa yìí ayé ò nífẹ̀ẹ́ mọ́ kò sífẹ̀ẹ́ mọ́ káwọn ní báyìí ló kú náà. No go talk. One fucking nigger in America says. Ó ní wípé tí èèyàn bá ṣe òun ní aago kan ọ̀sán. Tí kìíní yẹn dún òun gan. To feel like reacting immediately. Ó ní òun ò ní ṣe kankan. Òun máa dúró di aago kan ọ̀sán the next day. Ó ní wọ́n máa dìídì gbé contract ẹ̀ bàbá òun fún èrè nǹkan tó ṣe. Irú nǹkan tí mo fẹ́ fún wa. ẹ̀yà lára wojú ẹ̀ ó ti lóyún àbí olóyún. ọmọ lòun ò lóyún ṣé káde wá ní ṣé ariwo ló kàn ni. ká ní pé tí mo rò bóyá ká sọ̀rọ̀ lórí kò jí pé ẹni tó lóyún fún bóyá ó lọ́wọ́ lọ́wọ́ o àbí òní kankan lọ́wọ́ o bó ṣe máa mọ̀ pé lọ́kù. mo mọ̀ pé ọmọ kò lóyún. ó yẹ kí n sọ pé Yorùbá gọ̀. eégún. nígbà tí ìyàwó ti yín tèmi àti wọn tá à ń wọlé tá à ń dín
màá tún jáde màá tún dín. ìyá lára. màá tún jáde màá tún dín. ègún jẹ ègún jẹ ègún jẹ ègún jẹ ọlọ wọ bí. mo ti lọ fẹ́ àgbáyà. wọ ìwọ inú lẹ́yìn ìkòkò ní gbómi kó gbẹ̀yìn Fẹ́mi àti ẹ àbọ̀ àbálọ̀rọ̀ ọwọ́ ìgbín èmi ègún jẹ. kí ló dé tí parí mọ́tò mi. wọ́n ní àṣírí. wọ́n ní àṣírí kan ọ̀gá ẹ̀ ló fẹ́ gba 50,000 mo fún ó dẹ̀ ló ń fẹ́ gba 100,000 pé òun fẹ́ lo nǹkan òun fẹ́ ṣe kankan òun fẹ́ ra kankan èmi ò ní fún o ṣùgbọ́n kójú ó bá gbọ́dọ̀ sí sọ létí ọmọ ẹ̀ torí pé tó bá kọ́ bálẹ̀ tó kọ́ bálẹ̀ ló máa padà kọ́ dídẹ̀ mojókòó mi o ìkọ́ tí mi fẹ́ kó yí ẹ ní pé àtiwọ́ àtọ̀gá ẹ ní máa padà palẹ̀ wọ́n tí máa lè di mọ́tò ìgbà lọ́tùla o gbọ́ fún ẹ èmi oníkan tí mi fẹ́ bẹ̀ sọ mi ìfẹ́ pariwo tí wọ́n fún ẹ tí búfálù ọ̀gá ẹ bá ti dé wo 100,000 naira ni o ti bọ́ fún ẹ kó o kó fún ohun tó lọ fẹ́ lọ rà kó lọ rà nú ẹ̀ bọ̀ tí n bá ti gba mọ́tò mi ní ọ̀tún la mi báyìí máa bójú jẹ́ gan o máa bójú jẹ́ gan tó bọ́ fún ẹ bí mo ṣe ń bá yín ṣeré tó bẹ́ẹ̀ náà nìbínú mi ò dáa o kó o farabalẹ̀ kó o gbọ́ èdè àwọn Ìgbò wọ́n ní pé òyìn apatúnáwá agu akaná dùdù mọ́ dín dùn mọ́ra ọ̀hún. wàhálà dé báyìí. tó ń sọ ni wípé tí kìnìún tó bá sùn tàbó bá kú ẹ má fi ru ẹ̀ ṣeré o ẹ má fi ṣeré o ti gbọ́ kò ṣe fi ṣeré gbà ó nìyẹn. àti gbogbo ohun náà ló wá ń báyàn lẹ́rù báyìí yẹn. gbá technique ọ̀gá wa àwọn ọ̀gá kejì wa. gbà àkókò fọ́ọ̀gì tó bá dé gbà sórí pé ọmọ kó fún. wọ́n agbọ́nrán lówó yìí. ẹ má bìlì porí tóbi ju bọ́ọ̀dù yìí lọ o. wàá jẹ́ kó yẹ pé Nàìjíríà yóò tóbi àtàmìlà plẹ́ẹ̀tì tó ti gbọ́ tí bá dé báyìí lọ́tùnú àti ìbàdí mọ́tò mi gbà. ẹ má gbà sá. gbàdúgbàdú kó àgbàdo náà tiwa ẹ ti gbọ́. ẹ má gbà ẹ bá fẹ́ gbà lọ́la gan ẹ má rí gbà. ìdájú pé mo rí irú báyìí bí o. ajé òkùnkùn rí sọ ajé àtìkánúkò òròwó tuntun báyìí rí láyé mi o. olórí ìlú òpònú. ọ̀gá. mo rí ọ báńkò. ẹ káàbọ̀ sà. bóyá kí n lọ mú fóònù kí n pe ọ̀dà Musa ẹ̀yìn tó bá tún mọ́tò ṣe.
ti late bí tán. Hello, Bọ̀dá Musa. Ẹ káàsán. Mo máa ní ìfẹ́gàn yín ni. Mọ́tò mi máa ní owó kọ́ dédé paná ní ibi ọ̀nà Láwálé street yẹn. Okay. Uncle, wá 1 minute. Please, wọ́n lè kọ̀ọ̀kan lọ. Lálẹ́ yìí pé lọ́wọ́ ẹ lè pé bọ̀dà mi kẹ́ pé ẹnjìníà kí ló ṣe yín. Bọ̀dà ẹnjìníà. Ṣé ìgbẹ́ tirẹ̀ ni. Takuwo baby stop. Ṣé start mọ̀ rárá? Kò start at all. Ẹ lọ start rẹ̀ kí n wò. Ṣé kì í kú lè jábọ́? Ayé mọ́tò yìí ti bàjẹ́. Ayé mọ́tò yìí ti bàjẹ́. Mo máa bá yín ṣe. Má bá wa ṣe. Màá bá yín ṣe. Ẹ má rọra sà. Àwọn mọ́tò yìí níṣòro sẹ́ńsọ̀ wọn máa ń ní. Ẹ lọ start rẹ̀. Èló wà ní owó ṣẹ́yìn sí? Ẹ má wọrí. Kò ní gbowó lọ́wọ́ yìí. Ẹ̀wọ̀n inú mọ́tò kẹ́ máa lọ. Ẹ ní gbowó. Àmì gbowó. Kí n wọnú mọ́tò kí máa lọ. Kí ni mo jẹ fún yín tí máa gbowó lọ́wọ́ yìí? Ẹ má wọrí. Ẹ̀wọ̀n inú mọ́tò kẹ́ máa lọ. Problem. Yes ma. Okay, ṣe. Yes. Ẹ mọ̀ kọ́ tẹ bá ṣe kí ni. Ibo ni workshop ni? Workshop wa wà ní Tọ́mátì wa. Ẹni kí ṣe ẹ lè fún mi nọ́mbà yìí àbí mi fún yín ní nọ́mbà Ó kéré gan. So that ẹ mọ̀ máa ẹ lè wá máa bá wa. Màá fún yín. Bá wa ṣe mọ́tò ní ilé. Ìyàwó tó fẹ́ jáde ní ọmọ rẹ̀ ìdèrè ń dé fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni tí mo kó lórí ilé àwọn ará ilé wọn náà wọn fi tí fún ìgìrì ni ìyàwó kí ló dé àtọkọ rẹ̀ ń jà ọmọbìnrin rẹ̀ ìdèrè ń dé sẹ́yìn ìwé ètò fún òròbìnrin ni kí tọkọ rẹ̀ ń wò ta ń fẹ́ kó mójútó tó ń tábà sílẹ̀ balẹ̀ ní wúrẹ́ ń tó mo lọ́jọ́ sàn ń jẹta wọn ní kí lọ ra nǹkan obìnrin burúkú alágbó tó sanra wọn mo ti kọ́kọ́ ilé àná pẹ̀lú àwọn obìnrin mẹ́ta sọ́kọ ìyàwó rí àbọ̀kọ ìyàwó kọ́ mi lọ́kọ ìyàwó mi ló ń fọwọ́ tẹ̀ wọ́n lọ́nà ló ń sọ wọ́n tẹ̀ wọ́n dìmọ̀ ní kí ló dé mo sàkà sára má dà pé èèyàn ń sèké tó dàgbà ní sára mi fẹ́ fàgbà mi mọ́lẹ̀ nígbà wàá tún dànù tó róbìnrin tó ń bẹ́ẹ̀ bí kọ́nà àwọn àbí níbi bọ́sì kọ́ta wọn mo ní kí n lọ rè pọn mẹ́rin mo fi rọ́kọ rẹ̀ mo gbẹ́sẹ̀ jáde bẹ́ẹ̀ ní yàrá yẹn ọkọ ìyàwó tún ní kòkòrò bí nǹkan ní sára wúyẹ́ ọkọ rẹ̀ ti lọ gbó nǹkan láńbẹ̀ wọn ó yẹ kí n sọ fún wọn wọn padà pé èèyàn dàgbà àyà àwọn sàtó ká sára pé ó bá yá n kò ṣàlàyé fún wọn bọ́lá bá ní lè ṣàlàyé fún wọn kó lè má dàbí èké torí ìfẹ́ máa ṣèké ìfẹ́ kéèyàn rí mi fín kí tó wá dùn mí bẹ́ẹ̀ lálẹ́ àná gbà tó lọ sóòru tọkọ ẹ ṣe káwọn obìnrin ìdí náà mẹ́ta tó kó wọn wọlé ariwo yóò jẹ́ sùn bọ́ sí ń yàtà náà ṣe yùṣ náà ṣe ha náà ṣe wọn ní kí ló dé bí ẹ̀ wá gbé wá sí kò wá wá ṣiṣẹ́ àjẹ tó bá ń kéré èkó lọ lé ní nígbà tó kọ́ náà fi gbowó ṣe ti nà tán. ìyàwó ẹ̀ka bí ọ̀rọ̀ táà ń sọ. ẹ jọ máa bá. ó ń sùn yìí ni ẹ̀yin nìkan ni ṣáá ni ó gbé dúdú ó gbé pupa ó gbọ́rọ̀ bọ̀ ó gbélé pa gbàtẹ́ ìníṣẹ́ kí orí yín bá wí ẹ̀dẹ̀ ládé orí. ìbú ara ni. èébú ara ni kí ni ẹ̀yin onírànù yìí. ẹ ṣe fẹ́ fàkáyọ̀ rẹ̀ báyìí tọ́ba yẹn máa sọ pé lórí ọkùnrin kò bá tó ilé ló wà tó wà tí wàá gbọ́kọ̀ wá bí ẹ̀ wá akẹ́yẹ̀ mọ́lẹ̀ tí ẹ bàjẹ́ nù. Kí ló dé? Tàbí ń sọ̀rọ̀.
àti tí ewu yín le gangan lọ bàjá. má fi lọ mi dẹ́sẹ̀ mi mú lẹ́bàá yìí. ewu yín le kankan mọ́ra yín. àti kí tí wàá ní wájú ẹ̀ nígbà ṣé òṣìlẹ̀ máa bá kiri ilé. àárọ̀ gbẹ́ ilé àgàbà yìí ẹ kọ́ sí lọ. àwọn ti dáná lọ jẹ́jẹ́ wa ó jẹ́ ní kọ́mọ́sẹ́ musa kan lọ. ẹ wá ní. ẹ gbà mí yá ní sí. lórí. sáńtó tó fún yín. níbo. ibi. ká ní. ẹ gbà mí àwọn tó tọ́ gbọ́ wájà náà wájà ká kẹlẹ́ náà wájà náà rẹ̀ mọ̀ nǹkan tó. ojú yín náà kẹlẹ́ náà gbọ́dọ̀ kó lè rà lẹ́yìn gbàdá àárín kọjá báyìí ní ìsìn. táwọn júlẹ̀ wọ́n tẹ́ pè fún wọn ni. ìwé mọ́nà júlẹ̀. yàwá. ọ̀rọ̀ sàkó láàrin. ẹ má wulẹ̀ yóò rọra. ọ̀rọ̀ sàkó. ẹni tó ń bí àtàwọn múra kankan náà ní ìsìn bí olójú kan jẹ sí ìnáwó. ẹran wá dáadáa tó àtẹran wá dáadáa lẹ́yìn lọ́gbà ìwé mi sí tẹ́yìn bá sẹ́rẹ̀ máa ń bò wá jẹ. tẹ́ fún wa jẹ rí tẹ́ máa ń bò wá jẹ. Nígbà ìwà ni. Kíni lórí ẹ̀ wọ́n tó wọ́n bẹ̀rẹ̀ lẹ́wọ́. Gbogbo ara lè mọ̀ ń tọ̀ o. Gbogbo ara lè gbogbo ara lè gbọ́ ń gbọ́ o. Kẹ́sì ọmọ mi o. Ẹbí ọmọ mi o. Àìdọ́gbẹ̀dọ́gbẹ̀ dẹ́ni jẹ́ máa ń gbọ́. Alẹ́ ọjà wẹrẹ. Ọjà ọlọ́ tó mọ̀ nígbà mi lẹ́kọ̀ọ́ bá. Tinkẹ́ni tó gbọ́ lọ́gbọ́n ẹgbẹ́ tí ń wò mí yìí ó já tà ní mí o òṣèré orí ìtàgé gidi gbajúgbajà sí la wá pẹ̀lú ẹni ó ga àwọn ọdún adé nǹkan wọn kàtà ju tiwa lálẹ́ lóko àwọn ti wá bí sẹ́yìn over 15 years láti wà mẹ́ ọ̀gá àti wá yíyẹ ọlọ́run pé yóò rí bó ti rí ni ṣèyí adóye ọlọ́run ti pa bọ́lọ́ba tẹ sáfẹ́fẹ́ rí tẹwádìí tẹ́mi torí ẹ̀wà bẹ́ẹ̀ ni pé irú ẹ̀yin tẹ́ rẹwà báyìí àwa gbajúmọ̀ lọ yẹ kẹ́ ẹ máa fẹ́ àwa tá a ló kọ́ láàrin ju àwọn èèyàn jàǹgẹ̀rẹ̀ èmi lẹ́mọ̀ gbọ́dọ̀ pàtó mọ̀ kí mi ní wọn gbé Àyìndé o wá ebi tó sọ bí fẹ́ sọ Àyìndé nílẹ̀ mi ní ọmọ pé mi láì dé bá mọ́. ẹ wọlé ìjọba tó yọ lò go straight to the point. ibẹ̀ náà mo máa lọ yìí tẹwárí ìjọba lẹ́yìn máa pé mi mo gbajúgbajà gan bí mo ti ń lọ yìí ẹ̀yìn ráyè lókẹ́sàn mọ́ ń lọ kọ̀ǹfàmù ló pè mí sí ní yàdàgbàjà wọ́n máa wò pé ọmọ tó rẹwà bá yà gbọ́dọ̀ fi rú rẹ̀ lẹ́rú bí káwọ́ tó pàǹ gba lókẹ́sàn kọ̀ǹfàmù lóòótọ́ èèyàn àjàgbá dìrẹ́tọ̀ ni ó tó náà ló kọ gidi nínú àwọn dìrẹ́tọ̀ àmọ́ n gbọ́dọ̀ rírù rẹ̀ kí n fojú pọ́ rẹ́ tó fa táwa fi wá lò sórí èmi àti ẹ báyìí ni. bike ẹ ju ìpadà wá. kò lè wá èmi àti ẹ báyìí ni mo ti pa àwọ̀ tẹ́sí wọ́n tètè mi fẹ́ ká wà báyìí. gbogbo àwọn ọ̀kadà tó ń pè wọ́n lè dúró torí àwọn báyìí lọ́lọ́run fi ní ọ̀kadà fún ọ nítorí táwọn tó ń lọ ibo ló ti sọ pọ̀ ń lọ gan. mo lọ sí bank. báńkì. ẹ jẹ́ ti waste time nítorí ọlọ́run jẹ́ ní pẹ́ close. ayé báńkì ò ní dáa kí wọ́n kó bẹ́ẹ̀ owó jẹ́ ti kó bá wa táàrí ibi náà sí ẹ tí mo owó tó kún lè tọ́jọ́ tèmi wo ọlọ́bí tó ń lọ mọ́ ọlọ́ọ̀bá láàánú gbọ́ ọlọ́bẹ̀ mọ́ ọ wà tẹ́lẹ̀ mi ká ló lé ti owó tí wọ́n ń wá lọ́dọ̀ tó ń lọ báńkì torí ẹ èmi wà kó owó mọ̀ sọ́tún. àtọ́lákọ́ lè yẹn lè mi fẹ́ gbéraga ni owó ń bẹ nítorí ẹ̀wọ̀n ta ìmọ̀ ibi kó wúrin mo mọ̀ fòrò èèyàn ni. ẹ ṣọ́. ní àwọn àtọ́ ni tí mo bá pa ọ̀fọ̀ kí ikú. ẹ wá lè sọ tẹ́lẹ̀ jọ àǹdẹ̀jọ́ lẹ́yìn rojọ́ látẹ̀kùn fíìmù tètè sọ yìí no more like my heart film. ọbẹ̀ ṣe jáda ìlú ọba tán 30,000 ní fọ́ọ̀mù kọ̀ọ̀kan tó bá fẹ́ wọlé kò sówó kankan tó sọ lẹ́yìn 30,000 ọlá àti jẹ bó ti kọ́ ayé jẹ ní fún wọn fọ́ọ̀mù lọ́bẹ̀ ẹ̀kọ́ fáwọn kẹ́wọ́ ti wá ó ti pè mí tí mọ̀ọ́mọ̀ gbé èrè lọ́rù rẹ̀ ó ní ìdíwọ́ tó rẹ̀ àbáyé tí wọ́n pé ọdún kọ̀ǹfà náà èèyàn pàtàkì ní lára àwọn dìrẹ́tọ̀ tó lókọ gidi táwọn mákẹ́tà yìí fẹ́ gbókọ rẹ̀ gbogbo àwọn ọ̀làtò kọ́pẹ́rẹ́tì tọ́ímàsì kankan tí wọ́n bá ti ń gbókọ rẹ̀ àwọn ọmọ dùsẹ̀ ìlànà ìgbà àgbáwo ni. èmi náà máa ń láì láti mí. ọmọ ìkan kékeré ni táwa bá parí gan táwa bá fún ogun táàbù náà àlejò lọ ó ti di star ìwọ rèé èèyàn rè bí ìyàwó star kò jìnnà lẹ́kì á pè é kọ́lé ibi tí ọ̀dà lẹ́kì látọ̀ ń gbé lẹ́kì ilé títí wa èyí wa ọgbà ìzó. ó ti ṣòfò ó ti sórí ìgbò ní ìjọba jáde àwọn sọ́jà
kọjá 850 ní ẹwà bí wọ́n kó ìbọn lọ́wọ́ ní àwọn ọ̀sán gidi machine gun wọ́n gbé kọ́rùn báyìí bí machine gun tó ṣe tóbi tó wọ́n gbé machine gun kọ́rùn débi wọ́n fa handcuff sí lẹ́sẹ̀ wọ́n fi sí lọ́wọ́ èmi ò mọ̀ pé tó máa fi handcuff sórí wọ́n tó fa handcuff sí lórí wọ́n ti mú lọ. Mumuni àti Ojale. Ojale. Ẹni sọ̀rọ̀ kí ló jí? Kò sí ní èjì ó lè jí lẹ́tà bẹ́ẹ̀ ṣe jókòó yìí ó lè wòlé sùn kọ́ yọ nǹkan lára yín ó sì lọ rí tó àárín yìí kí ni kọjọ́ lójú yọ lọ rí tà dánù kò sí ní èta a máa ta mọ́tò. Ibo náà wà mú lọ sí. Mi ò mọ bẹ́ẹ̀ o. Kí mo fẹ́ mọ bí mo lè lọ bẹ́ẹ̀ni bí mo ṣe wà yìí mẹkáníìkì láyé mi mọ̀ mi mọ̀ mo sì ń ṣiṣẹ́ ní ìsìn ó tó 60 years bàbá mi ló fi lé lọ́wọ́ bàbá mi sì ti kú èmi ti ṣiṣẹ́ ń lọ kí wàá mọ̀ mi pé ọmọ tẹ̀mí kọ́ńtẹ́ ọ̀njalè èmi ò lè jẹ́ kí wọ́n mọ̀ mi mọ́lẹ̀ wọ́n máa kú olè ní. Ìgbà tí ó jẹ́ pé ọmọ ṣe yín ni kó ṣe wá ní ebi tí bóyá tẹ̀lé lọ tẹ̀lé mú bí tó wà kí èèyàn tó máa bọ̀ kọ́ tó máa ṣe sí. Abẹ́ wa máa gbọ́ mọ̀mọ́ yìí ni ṣé dandan kí n máa fi jẹ́ mọ́lẹ̀ lọ ni kí n tẹ̀lé àtó lè kágbégbà tí inú mi lé tí mo ní agídí ni Ọlọ́run ọba ń gbọ́ ìjà àbọ̀gbà láwọn ọlọ́pàá ni ìpadànù tí bọ̀ bá ràn máa mú irin ìwé ẹ̀jì ẹ̀mọ́ lórí ó kú díẹ̀ ó kú fọ́tà yọnu tí n tẹ̀ní ó lè máa padànù ni. Ẹni ṣe burú báyìí. Ẹ máa pọ́ ọmọṣẹ́ yẹn máa yìnbọn fọmọṣẹ́ yín torí kí ni. Ọmọṣẹ́ mi tó jalè. Ikọ́ tó sọ pé ó jí yìí sí ó sì kò má jẹ́ kó jí. Ó jí kò sí tí bẹ́ẹ̀ ṣe jókòó yìí tọ́mọ wọ̀nyí tuntun tó wá yọ nǹkan lára yín lọ́dọ̀ yìí ta ni. Ìtẹ̀wálé ìtẹ̀lé mu ló kọ́ tẹ̀mú bí tó mú lọ. Tẹ́ bá fi débi police station mọ́kànlá ó lè ṣeéṣe kẹ́rì tẹ́ bá sì ti rí wọ́n ti pàdánù. Pàkí ni. Báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Báwo lè ṣe ń sọ̀rọ̀ bí ẹni tí ò tẹ̀ ní làákàyè báyìí? Onídùn mi nù. Àmúrí bí wèrè ẹ pariwo pé kọ́ pa. Ṣó jáde ẹni tó máa pa? Àbújá ewúrẹ́ tó máa pa? Sáà mú fún olóṣogbo tí wọ́n pa àtàwọn búfálò tí wọ́n pa sàwọn èsè èèyàn ṣé bọ́lẹ̀ nìyẹn. Ẹgbẹ́ ẹjọ́ ń tẹ̀lé lọ́wọ́ ẹ̀mọ́ bá ti ń lọ. Ọ̀rọ̀ yóò tà létí mi wọ́n ti pa wèrè dànù kọ́ mọ́ lọ. Ẹjọ́ mo fẹ́ sòdì ẹ̀. Mr. Mumuni tẹ́ bá rí rí pé mo ní kẹ́ jókòó ṣe we are highly sorry a fẹ́ bẹ̀yìn pé kẹ́ má bínú because lẹ́yìn gbogbo investigation a rí pé ẹ̀mọ́wọ́ ẹ̀mẹ́sẹ̀. wọ́n parọ́ mọ́ mi ní kò mọ nǹkan kan kò mọ́wọ́ mẹ́sẹ̀ jẹ́jẹ́ mi rí mo máa ń jókòó mi kò mọ nǹkan kan. àwọn agbá ti rí pé ẹwà innocent ṣẹ́lẹ̀ níbi tẹ́ ti ń ṣiṣẹ́ yẹn èmi ò bá gbà yín níyànjú pé tá a bá fi nílẹ̀ bí kẹ́ máa padà síbẹ̀ mọ́ nítorí inú investigation wa a rí pé wọ́n fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀. mi ò ní bomi tí mo lè lọ ibi àkọ́kọ́ dé mi lẹ́kọ̀ọ́ mi. ẹ wo èmi máa gbà yín níyànjú kẹ́ wá workshop tí yín síwájú nítorí pé ẹ lè máa ṣiṣẹ́ láàrin àwọn ọ̀tá ń bẹ̀. Àmọ́ so ọ̀gá yín gangan ó ti wà ní àhámọ́ tiwa náà báyìí. ṣé àwọn ọmọ pọ́n jáde ni. a rí i pé púpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ń gan ó mọ̀ nípa ẹ̀ so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà pé àmúwọ́ Ọlọ́run nítorí pé bẹ́ẹ̀ yóò bá ṣe àmọ́ yìí tó máa ṣẹlẹ̀ ṣe ti gbọ́ màá dẹ̀ tún fẹ́ gbà yín nímọ̀ràn wípé Èkó tẹ wá yìí ẹ máa ṣọ́ ìrìn ẹsẹ̀ yín ibi tẹ máa jẹ̀ sí àti ibi tẹ máa rìn sí ó ti yé yín àtàwọn èèyàn tẹ máa dára mọ́ nítorí pé Èkó ò ń ṣe ibi tẹ ti ń bọ̀ yẹn o ibi yìí àwọn ọ̀daràn pọ̀ ń bẹ díẹ̀ o àwọn èèyàn kọ̀ọ̀kan ti yọjú nípa ọ̀rọ̀ ẹ̀ a dẹ̀ ti fi dá wọn lójú pé títí ìrọ̀lẹ́ kan wá gba béèlì ẹ̀. ìrọ̀lẹ́ kò tún lè lọ báyìí. tó bá di ìrọ̀lẹ́ tó fẹ́ máa lọ. sọ fún akátá ìlú wọn ní báyìí lọ́sẹ̀. ẹ ṣeun lọ́wọ́ ṣàánú ẹ̀yìn náà ẹ̀yìn pàjẹ́ gbàgbó. àmín àmín. ìyá mi ẹ̀yìn rákòbá o. àmín. ẹ ṣe sọ. máa rọra o. bọ́dà mo kí yín ẹ rí mi èmi náà ni ẹ lè ṣí fìlà kẹrẹ rí mi dáadáa. kì í ṣí fìlà tó yẹ
tó gbádùn kí n ṣí fìlà kí n tó rí ẹni tó fẹ́ ga tó sí ní ìdúró ẹ̀gbọ́n tí ló kù báyìí wà tí sílẹ̀ jọ wà ní the same size màá ṣe wà ṣí fìlà kí n tó rí ẹ. ṣùgbọ́n tí mo mì tẹ́lẹ̀. ok tó ṣe mú olè sí police station yẹn the next thing ni pé kémi wá lọ kí olè wọ́n wá lè mú èmi àtẹ̀gbọ́n olè o ti rí wèrè àbí o ti rí ẹni tí ò lọ́pọlọ. ẹ̀yin náà bìlìfù pé mo jalè. kí ló dé mi ní bìlìfù ṣé wọ́n kò lè sojú ni ṣé mi àtẹ̀jọ́ ṣe kékeré ni àbójẹ́ gẹ́gẹ́ bí àbúrò mi àbójẹ́ fámìlì mi ṣé bébí kan ní kí assist ẹ ni. Good one nice one. ṣùgbọ́n kò jalè. ọbẹ̀ dà fún ẹ. kò jalè. mo láyé ẹ tí mo bá ìṣòro mọ̀ sí ṣùgbọ́n ó já wèrè ni. ó sọ̀rọ̀ ní ṣùgbọ́n pé jalè. What's the meaning of that? kí ló kọ́ mi pẹ̀lú yẹn? ó lè ló lè jẹ́ olórúkọ méjì olè náà ni. má sọ pé kí n má bínú torí pé kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tó kì í lópin òpin ló dé báyìí láàrin èmi àti òpin gidi gan kò sí anything tó lè dà wá pọ̀ mọ́ láyé lọ́run mi ò rẹ́ni tó lè bá mi sọ òpin ti dé yà. kí lẹ rí. òpin ti dé ṣé bí ni wàá ní sàmúra wa rí ni ṣe bí mo wá ní sẹ́kùn kó wá sọ oríire. ẹ ṣàánú mi o ẹ jọ má jẹ ń jáde ẹ ṣàánú mi ẹ jọ ṣàánú mi ẹ. mi ò lè ṣàánú mi mi ò rí any reason láti lè fi ṣàánú mi criminal òpin ìgbéyà láàrin mi àti ti lọ ó ti dópin kò sí nǹkan tó máa pa pọ̀ láyé lọ ó ti lé òdìdí òdìgbò mi nígbò mi kò dé ìgbéyà kò sí kí ó lè tó yẹn gan-an. Ìjọ má jẹ ìjẹ́rìí ṣàánú mi n kò jalè. Please leave my house. N kò jalè. Ibi gan máa jáwé ni gan. Ó ti yẹ mo lè gbé nǹkan kí n là mọ́ ẹ lórí. Kó o lè mi kó tó di pé mo pààyàn. Ọ̀pọ̀ mi lè jọ tó lọ. Ṣé ṣàánú mi jù lọ? A ní kó máa lọ sí ọlọ́run ṣe òkú lé mi. Ẹ má ṣe ọ̀rọ̀ ọkọ̀ burú. Owó tí mo dá sí yín lọ́wọ́ mo fẹ́ gbé epo fún mi kí n tẹ̀ lọ bí 3 naira ni. Ẹgbẹ́ tó wà lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni. Owó rí mò ń sọ. Tó dá sí mi lọ́wọ́. Máa ṣàlàyé fún ẹ. Máa explain fún ẹ. Á dẹ̀ yí ẹ dáadáa. Ṣé owó tí mo dá sí mi lọ́wọ́? Kò sí ẹni tó gbé ilé mi tí ò ní ìbẹ̀rẹ̀ tó gbé l'Amẹ́ríkà nítorí kò sí aláyẹ ẹnìkan tó máa gbé l'Amẹ́ríkà lọ́dọ̀ èèyàn tó lè sanwó náà tó lè sanwó mi ẹjọ́ máa pín owó lè sọ̀rọ̀ ṣé ti yé bẹ́ẹ̀ nítorí pé òye fẹ́ pa mí nǹkan ni mo bí ẹ mo fi ṣẹ́bí mi mo kàn ní kí n ràn lọ́wọ́ ni so gbogbo owó tá a sọ̀rọ̀ nípa ìtọ́sọ́ pé ó da owó wèrè ló dá ẹlẹ́gbọ́n ló dá. Ẹ fowó mi sanwó náà ẹ fowó mi sanwó mi. Kí ló ṣe yẹ kí ló ṣẹlẹ̀ sí ẹ ó kéré kó ga bó ṣe ga tó lè ṣe máa wálé ìyàwó yìí kó ọdún lẹ́mi. àmọ́ mọ́dà ṣé ẹ rí o ẹ jẹ́ wí fún yín o àánú yín ṣe mí gan-an ṣùgbọ́n ọlọ́run á dà ṣá ọlọ́run á dà o mo dáwó sí yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni. gbogbo ẹ̀dá tó bá fi ọlọ́run tẹ́tì máa fi ṣùgbàjà èṣù ló máa pa ẹ́. ọlọ́wọ́ á dà o ẹ má rò pé ẹ lè fìyà jẹ mí gbé o. olùkọ́ ni kò má fìyà jẹra ẹ kò sí. ẹ lè fìyà jẹ mí gbé o. kò sẹ́ni tó fìyà jẹ o. ló ṣì. Ọlọ́run ló dùn yà á dúró tì ẹ́ yá orí ni sórí ìdí yẹn fún àwọn ọ̀rọ̀ kan kí èso ìlú gangan fún ara ẹ̀ kí ìhàpò sí ẹ̀ ló jẹ́ fi gbogbo àwọn làkàjáde nínú ṣọ́ọ̀bù ẹ̀ kánjú ní kò níjà ní. Oh no, dáàdi kò jalè àwọn guys ẹ̀ kọ́ jà láti rọ́ọ̀bù ẹ̀ he's not the kind of person kò jalè. Okay, àwọn rọ́ọ̀bù ẹ̀ ìwọ́n ètì mi bàjẹ́ kò mọ ohun ìmọ̀ ṣe fún ọ. sórí nítòótọ́ àti lódodo èkó burú
mi gan mo ti fi ọjọ́ yìí ó ti introduce ẹ sí mi orí pé kò kì í ṣe èèyàn burúkú tó ti yẹ mẹ́mú dẹ̀ ti rí pé bẹ́ẹ̀ ṣe ọmọ alágàǹgà gàbàgebè ènìyàn a lot of people ti introduce sí mi àwọn ọmọ ẹ̀hàn náà ọmọ alẹ̀kálẹ̀ ọmọ yéye à ń pọ̀ gbogbogbò kò kàn fẹ́ lè gbàmójú tó fẹ́ lè ti ẹ̀ṣẹ̀ sí mi ní ojú bẹ́ẹ̀ tí ojú wo tí a máa fi ọmọlúàbí ènìyàn wò ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ṣó orí náà ti ò ní lọ pé gbọ́dọ̀ dé ṣọ́ọ̀bù ẹ̀ mọ́. ẹ fẹ́ bá tèmi jẹ́ kí ni máa jẹ ebi máa pa mí bàjẹ́. Mumuni ìwọ mọ́kàn balẹ̀ èmi tí mo bí yẹn fi wé gbọ́dọ̀ lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ mọ́ mo ti ní alternative tí mo fẹ́ ṣe fún ẹ mo náà ti bá ẹ gẹ́ẹ̀tì àwọn sáìtì kan wọn á bẹ̀rẹ̀ sí ní start iṣẹ́ tẹ̀lé wọn á ṣe ní kíkẹ́ màá wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn mi àwọn big person àwọn ọ̀rẹ́ mi èèyàn ń rí dáhùn iṣẹ́ from ní ẹ̀ṣuṣẹ́ ní àwọn big company àkàkọ́ ká wọn wá síbẹ̀ wọ́n là ká gbé ká wọn wàhálà bá wọn sábìsì àwọn owó ẹ̀ gbàmú yà ń sanwó sáká. ìwọ introduce ẹ sí mi mo lè ti ní fi hàn ní yóò bá help ọmọ mi èmi náà gbọ́dọ̀ show sórí ní Oǹdó ẹni tó bá ti fẹ́ ọmọ Oǹdó wàláhì orí ayé wá bẹ́ẹ̀ ni ṣó yẹ bẹ́yẹ ó wà kù sí ọwọ́ ẹ. ṣé pé mo ráyé wá. mọ́ kẹ́ balẹ̀ mú mi nì. ẹ ṣe sà. pẹ̀lẹ́ ẹ ṣe. ọmọ mi jọ bá mi tẹ́kẹ̀ àmú mi nì. ṣáìwọ́ tó mi lọ́ọ́ tẹ̀. pẹ̀lẹ́ ẹ ṣe sà. àdín pẹ̀pẹ̀pẹ̀ owó mi ìjọba lè mi ṣe wà mọ́ ní dìde kó dojoko ìdòbálẹ̀ mẹ́mi wá. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ náà ni pé àdìsá ló lè gbà yín o bàbá àdìsá ló lè lọ́jẹ̀dí àdìsá ló lè gbà yín ara ríro àdìsá ló lè kàtúrọ̀ mọ́ bí àdìsá ló lè rírà èmi náà máa gbà yín ìyíhùn kéré kọ́lọ̀ dákun máa padà lẹ́yìn àmì àdìsá. gbogbo rẹ̀ náà ti wá ṣe ló ní gẹrẹwu báyìí díẹ̀ o. gbogbo rẹ̀ náà. àdìsá. bàbá o sẹ́rí. bí ara ríro ń rè. ìyíhùn ni ara ríro mọ gbogbo ẹsẹ̀ orí fífọ́. ara ríro láti orí. ọ̀fẹ̀kẹ̀. èyí ni tó bá ti wọlé tó máa jẹ gbì tó jẹ pé ibi tó bá wọ. ṣe rí ó ti wá lé pẹ́ẹ́lí díẹ̀ náà ìwá ṣe bí èyí ò lè dàgbé méjì àbọ̀. àpò méjì àpò márùn-ún. àdìsá ló lè àdìsá ló lè gbà yín o lọ yíba àdìsá ló lè gbà yín ara ríro àdìsá ló lè gbà ìjẹkújẹ ni ò jẹ gbọ́n àdìsá ló lè gbà yín o kẹ máa mú bí Coca-Cola àdìsá ló lè gbà yín o. èyí ò ní bí tìbànú. méjèèjì nù. àdìsá ẹ ṣe bàbá ọkùnrin nù. ẹsẹ̀ wá rí ìyíhùn jẹ̀díhùn omi gbóná lẹ́ fi lò ó. omi gbígbóná. lọ́wọ́ alẹ́ nu o ẹ wá dà wọ́rọ́wọ́. tí ẹ bá tún wá lò kejì ń gbà sẹ́ni bá kọjá mi bàbá ẹ tún mi ẹ tún ké sí mi bàbá. àdìsá ló lè gbà yín o. ọkìyìn àdìsá. àdìsá mọ kọta mọ kó pé o ó pé kó lè dáhùn ó pé o gbọ́dọ̀ bọ ó pé o gbọ́dọ̀ bọ kẹrí ẹ jẹ́ kí mi lọlé ẹ jẹ́ kí n lọlé. kí ló dé tẹ́ àbí pẹ́kẹ́ tó débi sẹ́. ilé ọ̀dọ̀ mi jí lọ ní ọdún mi lé mọ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀. mo rọ̀ ní wọ́n ti tẹ̀lé tó wá sùn dàbí. ọ̀gá dẹ́ ẹ̀dẹ́ ọkọ̀ wọ́n jẹ́ gbalẹ̀ ní ìlú. ẹni kò jẹ́ gbalẹ̀ ní ìlú ọmọ ìwé ni kò jẹ́ gbalẹ̀. ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀jọ̀ bẹ̀ ṣe. My God. Yes, Daddy. Where is the animal? This is the animal. Position yourself. Mo sá lọ, mo sọ fún ẹ, àbí mi ò sọ fún ẹ. Mo sọ fún ẹ.
onígbà tí bàbá tí mo máa ṣe. nígbà tó ní búfálò ní ẹ inú igbó ni búfálò ń gbé. ó yẹ láti gbé láàrin yẹn ṣùgbọ́n màá wá pẹ̀lú ọmọ akọ́ kejì fún ọ. I will double it up. I will deal with you. Bá jẹ́ kó pẹ́ tó ti ṣe wá bí tèmi ṣe àríkọ́gbọ̀n. You assault my daughter. My God. Ọjọ́ wo mo bẹ̀rẹ̀ iṣẹ́? Ọjọ́ wo mo bẹ̀rẹ̀ iṣẹ́? Ìwọ. A ti ń ṣe. Ìwọ. Kí la ṣe? Mọ́tò. Daddy ẹsẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. The last time tí mo wá síbí báyìí, máa ń sọ fún mi wípé kí n tún san extra 48,000 naira. Lẹ́yìn tó ti gba owó lọ́wọ́ mi lẹ́ẹ̀mẹ́ta, mo wá sọ fún Daddy ẹ̀gbọ́n. I told him, mo sọ fún, mo ní pé mo máa deal pẹ̀lú ẹ̀, pé mo máa lọ sí SARS, mo máa lọ kó àwọn ọlọ́pàá, àwọn máa bá mi deal pẹ̀lú ẹ̀. Ẹ̀gbọ́n kan tó sọ fún mi, ó sọ pé mi ò lè ṣe nǹkan kan. Ọ̀rẹ́ òun ni wọ́n ní SARS, pé wọn ò lè ṣe nǹkan kan fún òun náà bá dé SARS. I should go ahead and do my worst. Now this is my worst. Your worst thing. Wọ́n ló sọ pé o mọ ikú kan níbẹ̀ kan. Ó sọ pé o mọ ikú kan. Ikú yẹn mọ ọ̀dọ́ wọn ẹ̀rọ tó bá pa bó ṣe wáyé. Nǹkan tí n bá ṣe fún mi. Láyé ẹ̀ tó bá ń gbọ́ ọmọ tó bá ń gbọ́ God. Mama sorry. Let's take you to the bar. Wake up your mind. I told you, what's up? Ẹ wá sí síbi, ẹgbẹ́ tí kò máa sá lọ, ẹgbẹ́ sáà ni, ẹ wọ sínú mọ́tò. Mọ́mọ́ flap me up, bóyá jáde, kò gbọ́dọ̀ sá lọ. Alaye, ṣé mẹkáníìkì lẹ lélẹ̀ ìṣá? Ṣé kó raṣọ lọ́rùn rẹ̀? Mo ti gbọ́. Ẹ lọ start rẹ̀ nà. Ẹ lọ start rẹ̀ nà. Start kí ni? Lọ start mọ́tò. Ó ní kó lọ start. Dàpọ̀ yẹ gbára mi. Èwo ní gbòòṣì tó ń kíní sí? Mọ́tò ìlú wà sí kí ló wá fún un? Kò ṣiṣẹ́. Ilé ló ń ṣe mọ́tò yìí. Ní gbogbo ní ilé tó sọ wá, ṣé bí ló wà ní àdúgbò yìí? Ibi ìgbà ló wà. Iṣẹ́ yìí wọ́n. Yàtọ̀ wọ́n máa padà tó padà owó ẹ̀ àti owó àti owó ẹ̀ ti gbọ́. Èwo ni rìlé ọgbọ́n tó ń sọ? Ṣé ibẹ̀ ni rìlé àbí bíbà? Ẹ má bínú, dídé wà mí. Kí ló ń ṣe ọgbọ́n ìbọn tá rẹ̀ ò balẹ̀ báyìí tó rẹ̀ lọ? A máa ra rìlé sí mọ́tò yìí. Rìlé? Ó ti da. Báwo ló yẹ fẹ́ bá wa gẹ̀ẹ́tì rìlé ẹ̀? Mo ní rìlé, mo máa bá yín wà. Lọ́dà. Ṣé ká pe mẹkáníìkì? Báwo ló máa gẹ̀ẹ́tì? Yẹ kó tiẹ̀ ṣì mú rìlé ẹ̀ náà kó fix ẹ̀. Ara èmi gbọ́n balẹ̀ bí mo ṣe wáyé. Ẹ wò dájú, gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò lè possible. Kò lè possible. Ọ̀gá ọlọ́pàá ẹjọ́ possible ẹ bá mi pa
bẹ́ẹ̀ni. Kí lẹ̀ sọ lẹ́nu yìí? Ẹ dẹ̀ sọ fún mi pé kó possible èèyàn là ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà. Tẹ́sán níbí náà. Ẹ wò mí nígbà tí mò ń rí èèyàn bọ̀ láti pẹ́ níṣẹ́ tó wá dé ọ̀sán tó yẹ kí n bẹ̀rẹ̀ sí jẹun rẹ̀ tí ẹnìkan wá wó ṣuṣuṣu tó náà kí ẹ̀ tó fún lóyún mo wá ní ẹ̀pá inú ìlé possible ẹ̀jẹ̀ ò possible. Bàbá kábà ẹ̀pá in the first place à ń pààyàn bí agbófinró làwà ọ̀ ń pààyàn bí and please ẹ máa mọ ọ̀rọ̀ tẹ́ ń jábọ́ lẹ́nu yín o what's your statement and oyún lọ fọmọ yín kì í ṣe pé bóyá ṣaládà àmọ́ ṣe anything fún tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ máa gba kámú ni o so a lè pa kí ló ṣe kí ni nǹkan tó ṣe tó dùn. tó bá ṣẹlẹ̀ sí irú yín ẹ mọ ohun tẹ́ ẹ lè ṣe sí ọmọ tẹ́ ẹ rán níwèé láti pín ní sí lọ iléèwé girama tí ẹnìkan wá oṣooṣù tó fún un lóyún tó bá rẹkọmẹ́ǹdì ẹ̀jẹ̀ àní ẹja pa. Mumuni wo mẹ́sàáfíìsì mọ́tò jọ. Hello. Mumuni ló sọ̀rọ̀. Mumuni mo ní nọ́mbà ẹ̀. ìwọ̀rí ló sọ̀rọ̀. Ṣé rí mo rí Jọlá Adé lẹ́sẹ̀ yìí o. Ọmọ mi obìnrin. Àwọn kan wá pè mí ṣọ́ọ̀bù wọn pé mọ́tò wọn bàjẹ́. Ó ń ṣó fàájì ni ṣé rí. Bí wọ́n ti pa Jọlá Adé ni o. Gbogbo ojú ẹ gbogbo ara ẹ báyìí mo ti rọ́tà bọ́n. Odò àṣùjọ ọmọ mi. Ṣùgbọ́n mi bí mo ṣe ń wò ṣá ẹ máa mọ̀ bẹ́ẹ̀ o. Jọ ṣé ẹ ti kú. Níbi ìsàlẹ̀ ṣọ́ọ̀bù mi yẹn Ṣúlẹ̀ street. Jọ sórí Mumuni mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan jọ ṣàìnú mi bá mi make sure fi wo dúró tí àwọn bọ́ìsì yẹn má dán escape. Màá dá wọn dúró. Tí àwọn bọ́ìsì yẹn bá ti fẹ́ ká lọ́dọ̀ àwọn so Mumuni ọmọ mi ò gbọ́dọ̀ kú ọbẹ̀ ẹ̀hún gbọ́dọ̀ àwọn bọ́ìsì yẹn lọ kú ọbẹ̀ ẹ̀hún. Ó dáa. Mo ti gbọ́ máa pé ẹni bọ́ máa bọ̀ ọlọ́pàá àdọ́dọ̀ ẹ̀ right now ṣó jẹ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́. Ayé mi Ọlọ́run Olódùmarè ṣàìnú mi dé yìí o ọmọ mi ti fẹ́ pa mí lọ́mọ o. yóò pọ̀ sí bẹ́ẹ̀ bá ní ò lè pọ̀ sí inú mi ò ní dùn ẹ wò ní. wọ́n ní gbé kọ́ọ̀lù ẹ̀ bí odò gbogbo ètò ìka tó kù ìgbé ká ṣe òun ní ìlú. Hello DPO. Hello. Ẹjọ́ DPO jọ ọmọ bẹ̀rẹ̀ torí tọ́lọ́run. Chief. Ṣé o máa fi mú ọmọ rìpọ́ọ̀tì kéèsì ọmọ mi kò ẹ́ ní last 2 weeks. Jọ àti rí ọmọ mi níbi èyí jọ ní sáìdì Sule street ìsàlẹ̀ Sule street níbi àwọn ọgbà àwọn mẹkáníìkì yẹn. Ok ibi Sule street lọ́nà ti rí. Jọ sà bá mi arrange àwọn bọ́ìsì ẹbí mẹ́fà dáhùn wá sínú patrol vehicle wọn right now dáhùn ká lọ síbẹ̀ dáhùn lọ arrest àwọn bọ́ìsì yóò fi bẹ́ẹ̀ àwọn ṣùtọ̀ ọmọ mi mímọ̀ àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mẹkáníìkì ò pè mí jọ bá mi try ká lọ bẹ̀bẹ̀ máa rí ẹ máa ṣẹ́tù ẹ. ṣẹ́ṣọ́ ìpẹ́ tó rí ó rí àwọn kidnappers yẹn dáadáa. wọ́n máa wọ́ọ̀rì nípa gbogbo wọn yẹn mọ́kẹ́ ẹ balẹ̀ sá. ó sọ yìí pé ọmọ yín wà ń bẹ and those kidnappers wà ń bẹ. sáà try bá mi arrest and guys yẹn ṣó ti gbọ́. yín ò ṣe problem. jọ wọn ò sí ká lọ bẹ́ẹ̀ jọ anything yóò bá ṣe yín nù bẹ́ẹ̀ ká kọ̀rẹ́ kọ̀ máa ń yà àwọn bọ́ìsì yẹn. àwọn máa débẹ̀ in another 3 to 5 minutes nsìn. ok o ṣe má wọ́ọ̀rì Ọlọ́run Olódùmarè ṣàánú mi kí ni mo tiẹ̀ fẹ́ wọ́n pé ọmọ mi kọ́kọ́ Olódùmarè ṣàánú mi pé tó. Stephen. ṣé o mọ̀ pé ó ní àwọn kidnappers kan tí a ti wá bíi ìjọ́ mélòó kan tí wọ́n kidnap ọmọ chief. èèyàn kan sọ fún chief nísìnyí pé wọ́n rí wọn níbi Forganizer bus stop ó ṣàmọ Sule opposite Forganizer wọ́n ní mọ́tò wọn break down síbẹ̀ so before kan tó get out of that place wọ́n kàn tá wa lólobó ni please mú bí èèyàn mẹ́fà kẹ́ tètè gbéra in fact mi ò fẹ́ kí gbogbo yín gbé mọ́tò lọ bóyá kan nu yín ọ̀ méjì kẹwọ́ ọ̀kadà kẹ sáré lọ block wọn mọ́lẹ̀ ń bẹ̀ yẹn and please ẹ kó ammunition and handcuff dání ẹ wà careful mọ̀ pé wọ́n lè wà armed please ẹ tètè lọ náà please. ṣọ́sà bá mi mọ àwọn ọ̀daràn tó ń bọ̀ yẹn kẹ́ padà ní. bàbá ẹ wò
ẹ jẹ́ n sọ kankan fún yín tẹ́ bá tó rìpíìtì pé ká pa mo lè get yín arrested. èmi lẹ́ arrest bẹ́ẹ̀ bá arrest mi ẹ arrest iná bẹ́ẹ̀ bá arrest mi ẹ arrest Ṣàngó ẹ arrest mi. ẹ jẹ́ láńlọ́ọ̀dù ládùúgbò mi ní pé ẹ kọjá òfin o nǹkan tẹ̀ ń sọ ó rọ̀gì níbí ẹ ṣe máa wà ní police station tẹ́ máa ní ẹ fẹ́ pààyàn. èmi gangan lè pa fúra mi. ẹ wò. mo lè ṣe kó tó di pé mo wá bá yín àpọ́n mo bẹ̀rù ìjọba ni. so ẹ lè pààyàn. ọ̀gá ọlọ́pàá ọ̀rẹ́ lèmi àti yín igun mẹ́rin mo ní a fi ṣe ẹ má sọ ọ́ di igun mẹ́jọ mọ́ ọ lọ́wọ́. ẹ ọ́fíìsà. mo ti rí fún yín fẹ́ lè pẹ̀ rárá mo ti mú dé. Yàlájẹ. Sá. Yàlájẹ. Sá. Ó yẹ sítáàtì rẹ̀ bẹ́ẹ̀. Ó tún wá sí fídíò. Ẹ dúró. Ṣé o ṣe ọ̀pọ̀ mọ̀kọ́ tó ń ṣe lára mọ́tò ìṣá? Ṣé o tún wá sí mọ́tò ìsìn dábí kí ló tẹ̀lé? Aláìní ò láì kí ọ. Ẹ mọ̀ pé o gẹ̀ẹ́tì kìíní ṣé wàá kú fún wa ní nọ́mbà mẹkáníkì. Nọ́mbà. Ẹ gbá róòlù rẹ̀ dáadáa. Róòlù olórí burúkú wò ni? Róòlù olórí mo sọ tẹ́lẹ̀ o. Sajara, you go. Go. Let's go. Move it. Sister, thank you. Ejo, bobo mẹkáníìkì ẹ kọ́. Uncle, bobo mẹkáníìkì. Mẹkáníìkì. Bobo tó ń bá wọn tún mọ́tò ṣe kò sí lára wọn. Mi mọ mẹkáníìkì. No, bobo tó ń bá wọn tún mọ́tò yìí ṣe. Hold on. Mi mọ mẹkáníìkì kankan. Iṣẹ́ dé yan. Sọ́sà, ṣé olórí burúkú yìí. Mo ti basọ́ kò gbọ́. kí ló ṣe gangan and especially ilé kí ló ṣe tẹnà tó yìí. ilé ó tọ́bọ̀ gan. Ọ̀gbìn olóko èsì bẹ̀rù olóò èmi tó bọ́. Ewu ẹ̀sán tẹ́ bá fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ níbi iṣẹ́ wọn wà wọ́n tẹ́ mọ̀ gbà níbi iṣẹ́ o. Ọlọ́run fẹ́ gbé tọ́jú pọ̀lú àwọn ọlọ́pàá tẹ́ ẹ lò. Díje tí wọ́n lọ wá ń lọ èmi àti Kẹ́sì. Bí o ti dénú ní mọ̀pọ̀lẹ̀ wọ́n ti wọ́n bá kó wa lọ ọkọ̀ kí láti mọ̀ ọ̀sán kankan. Ó ti tó bí ìjẹba bí jìjì ní ìsìnkú ni kó wá mi lọ. Wọ́n wọ́n nínú mi wúwo rẹ̀ mi láì mọ̀ náà sí. Ó bẹ̀rẹ̀ nínú mi bí ìwé tó ní bí ẹni ṣe robó bí kẹ́sìlá àwọn ewúro yìí bá dájú o. Bágbà wọn ti pé méjì bí ẹkùn orúkọ ìwé iṣẹ́ yẹn o. Ó ní wọ́n ti tẹ̀lé rẹ bí ilé ata ẹ̀mí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́àbí lára wọn. Wọ́n kéye lánàá bí ẹ̀rọ rẹ̀ kì í. Wọ́n bẹ̀rẹ̀ sí lóye yá nínú gidi sẹ́ẹ̀lì ti bí mi. Kí la ṣe gẹ́? Sori ó wà station ẹnu òdúró ẹ náà so mo rí reason tó fi nù ẹ báyìí ọlọ́pàá ló ń bú bẹ́ẹ̀ yẹn o nínú ọ́fíìsì mi àbí. Èmbú wọn tó gbé. tó bá tún sọ̀rọ̀ mbẹ́ kí ló ń ṣe Mr. Man kí ni problem tètè. Èmi àti òun ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá. Èmi náà wà sí lọ jẹ́jẹ́ wá ní ọtí débi ọtí bẹ́ẹ̀ lókè náà níbi àti òwe ọ̀tá ní ọkọ̀ àwọn àdó ọkọ̀ àwọn tá a ti láti jọ́dọ̀ ti débi ọtí bí ìyàjẹ́ wọ́n ti ẹtí bí ìyàjẹ́ wọ́n. Kí láti gé kí láti wọ ìbí bẹ́ẹ̀ mọ̀ kí láti. Yes, ẹ fún mi lóyún. Èmi àbọ̀wò. Fún mi lóyún. So officer ta ló fún obìnrin lóyún náà.
ilé ìlú pẹ̀lẹ́ ní kẹ́sì. tó mọ́mọ́ lọ́mọ tó fa kọ́nà jáde tó ṣubú. Yes. Ìwọ dẹ̀. Yes. Èmi ò fún lóyún tó bá ti ń kọjá lọ́dọ̀ wa á máa pariwo pé táwọn tí ń bá ti ń sàmì pé bàbá bàdó bàbá bàdó ẹ wá ń bèrè ká máa bèrè kílẹ̀ gbé sábẹ́ mo dẹ̀ fi bàdó mo fi kàwé. Torí tí dódódó ti wà ló kọjá ni wọ́n fi dún ọmọ lọ́mọ lóyún lómi bí yàtí mi kò sí wàhálà. Wọ́n fi bàbá bàdó wọn ó wá mú ọmọ lọ́mọ ó wá fún lóyún àbí. Èmi ò fún lóyún mi kàn ṣe tèmi ni mo bá wí jẹ́jẹ́. So níbi tí wọ́n dàgbà dé yìí sìn o mọ̀ pé tọkùnrin àtobìnrin tán bá jọ ní àṣepọ̀ oyún ló máa rìsọ́ọ̀sì. Bóyá tí o bá yẹ di. Jọba tó yẹ di. Tó bá yẹ di. Kò sí wàhálà. Tí o bá yẹ di. Afisa. Sá. Tí kò bá yẹ di. Mo gbọ́. Ó ní tí o bá yẹ di. Yẹ di. Yes. Mo ṣe rí pé ìwọ ọmọdé yìí ò lọ́rọ̀ gbọ́ pẹ̀lú bó ṣe wà ní station ó sì ń ṣorí kunkun náà. O ọ́físà ẹ bá ń ti arákùnrin mọ́lẹ̀. Ọ̀gá jẹ́jẹ́ ní kí n bá. Ọ̀gá gbà. Ìyẹn wá bàbá. Ìwọ tó fi olóyè dẹ́kun. Bí wọ́n bá ti sọ pé tó bá yẹ fótó fún mi ní ẹ̀bẹ̀ ọ̀sẹ̀, ẹ̀rọ mi ò yá ìgbádùn rẹ̀ gẹ́gẹ́ bí mo ti rí tí mo fi kúrò lérí o. Ewu mi. Báwo rẹ̀ ara ẹ̀ wò lọ́wọ́ ìgbà tó ṣe pé ẹ bá máa lọ́rẹ̀ẹ́ ẹ̀ ní mọ irú ọ̀rẹ́ tẹ máa yàn. Ìwọ náà wò tó wáyé pé wọ́n fẹ́ kún wọ́n lè ní bọ́yẹ máa kú ẹ̀wọ̀n ní gbogbo ṣe ṣe. Kẹ́sì ibi tí bàbá mi sọ wọn lálùbọ̀dì kágbẹ́ ní sọ pé òun kẹ́sì bàbá bàdó olórí ikú lọ́wọ́ kẹ́sì orí ikú rẹ̀ wà láyé. Lọ́sí wọlé ẹ̀rẹ́gùn tí mo lè ká bàbá mi kí wọ́n lọlé. Lọ́ba wọn káńtà kan kájọ ìgbà tó wà. Wọ́n gbé gbogbo kìíní tí mi lọ́rọ̀ mi dẹ̀. Kí ló wà lára ẹ̀? Àwọn kìíní. Kọ́ọ̀lù ọ́fíìsì mi ló gbé ẹ̀ka ìgbò mi. Bò ní fún mi nílò òkè bí àjẹmí lórí tí ìfọwọ́ ti bẹ̀rẹ̀ kí nígbà ló. Ìjọba ilé ẹsẹ̀ yóò náà. Ìlú yìí bò nílùú yìí kankan. Àwọn èèyàn kan fẹsẹ̀ ṣánlẹ̀ kiri àdúgbò ṣáá. Fàṣìjọba ní sẹ́lẹ̀. Bàbá mo ń gbọ́ yín. Ṣé ẹ rí mọ́tò ìkó ó ti bàjẹ́ ju o èdè rárá wọ́n ti ba yé èjì. Ṣé ẹ rí catalyst rẹ̀ kò dáa wọ́n ti yọ ètò ẹ̀sìn bẹ́ẹ̀ ni. Ṣé ẹ rí nọ́ọ̀tù mọ́tò yìí ẹ ṣiṣẹ́ ẹ máa change rẹ̀. Ṣé ẹ rẹ́nu jector mouth yẹn jector mouth switch kan wà lábẹ́ yẹn kò sí bẹ́ẹ̀ rárá. Ṣé ẹ rí gbogbo àwọn kinní ẹ̀ lè jẹ́ kó jẹ́ epo. Ṣé ẹ rí tẹ́ bá start ẹ láàárọ̀ báyìí tí o máa gán dì báyìí tí ó ti yé yín. Èmi náà sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ò rí mi báyìí orí pọ́n ti báyé mọ́tò ìjẹ́ fún mi. Èmi náà ń sọ nígbà tá a ti rẹ epo 3,000 naira tá a rìn ní 5 minutes tẹ́pọ̀ ti tán mo sọ náà pé kankan tún ti ń ràn pẹ̀lú mọ́tò yìí. Bàbá ẹ wò kí ni nǹkan táwa lè ṣe sí mọ́tò yìí. Ó máa ná yín lówó á ná yín tó 25,000. Again? Bẹ́ẹ̀ni. 25,000. Kò sówó ṣe ń bẹ́ o. 25,000. Kódà bí ọjọ́ mélòó ló máa fi wà lọ́dọ̀ yín bàbá? Ẹ máa fún mi bí ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ọjọ́ mẹ́ta. Ẹ wo àwọn ò sọ wípé àgbé mọ́tò yìí sílẹ̀ fún ìfọjọ́ mẹ́ta o ṣùgbọ́n ṣé wá rí tó bá ti wá wùn yín ṣé rí little chance tẹ́yìn náà ní tí mọ́tò ìfẹ́ fi wà lọ́dọ̀ yín kẹ́yìn náà wá bọ́ sínú ẹ̀ báyìí gbogbo nǹkan tó wúlò tó ṣàǹfààní nínú mọ́tò yìí kẹ́yìn náà tún yọ kúrò ní ẹ̀ṣẹ̀ ti gbọ́ ṣùgbọ́n tó bá wá wùn yín báyìí kẹ́ ẹ ṣe nọ́mà nítorí pé kí ni ẹ̀yin tẹ àwọn tó ní òótọ́ nínú àwọn mẹkáníìkì yín báyìí bíntín báyìí ni ṣùgbọ́n. Ilé òótọ́ lẹ wà. Ọ̀rẹ́ ìwọ má tiẹ̀ padà. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kàgbọ̀n ṣáàjẹ́ ká tó fáwọn náà chance káwá àrà kan tó máa fi mọ́tò dà ọlọ́run máa kó jẹ́ pé máa padà ta mọ́tò wọn kíláàsì. Ẹ tí ẹ lè ta. Ó yá ẹgbà ẹ wá lọ gbowó. Ṣé ẹ rí èmi ò ń ṣe onírọ́ o bí mo ti wà yìí ó yàtọ̀ sáwọn tó ń yọ kínní tó ń yọ ọgbà tó ń yàwó nínú mọ́tò kọ̀ǹfàmù lè ní o. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ti ní ètò lóòótọ́ nìyí díẹ̀ títí níbi ẹ̀yin ní kẹ́ wá pùbẹ̀ fún wa pé lára àwọn tó ní òótọ́ òun lẹ́yìn wà ẹnì ṣókẹ́wà gbowó ẹnì ṣó. Àǹtí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ kó dàdúgbò yìí. Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kó dàdúgbò yìí. Lẹ́ẹ̀dẹ̀ wá pọn mi lọ́dọ̀ tèmi. Ní àbúrò mi ló máa wá pọn mi. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ dúró rí o. Bí ṣe bá pín lè tún máa padà wá fún mi.
Mo lè ṣe ọmọ padà wá. Bá jẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ló máa ń pẹ́ máa padà wá náà. Àdéhùn àpéyí láti kọ́. Ok, kò sí wàhálà. Ọ̀dà ọ̀dà bọ̀. Yes, stubborn guy. What's up with you? And you too. What nonsense is that, man? What are you doing now? You can't because we can't the first water. I be stubborn guy, you for our village. Home, they know me very well. What's wrong with you? Ó jẹ́ kí n ṣe Yorùbá. Ló wá gbá mi dìde yẹn. Tó o mọ̀ pé máa Yorùbá ń bí báyìí. Orí mi ni wọ́n fi sọlẹ̀ sí bí. N kò fẹsẹ̀ rìn wá rárá. Ìwọ tán gbé wá látọ̀ inú gbó ó mú lélẹ̀ yóò máa pa ẹ́. Short card. Àǹtí. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ́. Ṣé mo yẹ bọ́kẹ̀tì méjèèjì tó ń bẹ̀rẹ̀ méjèèjì ọ̀ndẹ̀ náírà ni. Àti tẹ̀lé gba 500. Àmọ̀ tó ní màá mú wá báyìí. Ṣé ní ọ̀nì? Tí mo lọ sí yàwó tó nà kú lọ. Ló wá gbá mi létí. Ẹjọ́ mo lẹ ti mú èrè yìí wá. Lè wá gbá mi létí. Ó jáde láti gbẹ́jọ́ ẹgbẹ́ kọ́. Ọmọ abúlé wèrè wo nìyẹn? Ọmọ abúlé ni tó mọ̀ nǹkan tó dáa. Ọmọ abúlé àbí tó mọ̀ nǹkan tó dáa tó yẹ fún lè lórí àbí kí lè sọ fún. Tó ń ṣe yìí. Tó bá dé bí wọ́n fọwọ́ kàn mí, ó ti ya wèrè bó ṣe wà yìí. Kíni ti ya wèrè ṣá? Ẹbí àti ṣe kílísà, àmọ́ tó ní tó jẹ́ Emulele. Àìsàn wẹ̀wẹ̀. I want to make an enter this minute. No wahala, I have still self dey see wetin dey go on. If you no get this thing one. Pátí ló ti kù ọjọ́ mélòó yìí. Ṣé o fi kò yẹ kó pe ìwọ mẹkáníìkì ẹ̀yìn àbí kí la fẹ́ gbé lọ síbẹ̀? Mẹkáníìkì mo ti pé láàárọ̀ yìí. Mo ti pè nípa àgbọn fún ara ẹ̀ gan. Ó sọ pé òun ti ṣe mọ́tò yìí tán pé òun gbé wọn lé wa. Mo wá ní kó má rọ ẹni ìsinmi kó má bọ̀ ń bíbà ẹni tí fún description bíbà. Ó dẹ̀ lóun máa bá mi bíbà Òbí rẹ̀ irọ́ ni o. Ó lóun máa gbé wa wà láìtàláì. Tí bọ̀bọ̀ ẹ bá ti lè gbé mọ́tò yẹn dé bíbà live and direct. Kó tiẹ̀ lè gbé wa ni. Torí lọ́ṣọ́lọ́ṣọ́ ni. Á gbé mọ́tò ẹ̀ wá. Ẹ ǹlẹ́ o, bàbá mi ká bọ̀. Ẹ káàbọ̀. Ṣé dáadáa wà? Báwo ni mọ́tò ọ̀pọ̀? Àlàáfíà ni mọ́tò yìí. Ẹ ti ṣe? Tó bá wá jẹ́ màdùkú ilẹ̀ fẹ́ lọ báyìí. Ẹ jẹ́ ká lọ. Lóòótọ́, ẹ ti ṣiṣẹ́ dáadáa. Ó dẹ̀ dá yín lójú. Ó dá yín lójú bàbá mẹkáníìkì. Bàjẹ́ kan bá mu. Ó dà owó iṣẹ́ ti ní. Èmi kò kàn ṣáà. Iṣẹ́ ọwọ́ mi ló máa sọ ohun tí mo ṣe fún yín. Ẹ bá ti tẹ̀sí ẹ̀, tó bá ti wá ṣiṣẹ́, kẹ́ wá dùn mí. Ló ti yẹ torí kò wọlé lórúkọ tèmi ń jẹ́. Tẹ́ bá tó wá kọ̀ tẹ́lẹ̀ fún mi lówó. Ìnàjẹ́ kẹ́ ẹ máa lọ. Ẹ̀gbọ́n ó tẹ̀ máa fún yín lówó. Ọ̀rẹ́ mi máa surprise. Ọ̀rẹ́ mi jọ fún mi lára owó tó wà náà. Okay. 10,000. Ẹ jẹ́ kí èmi náà kí n lọ wà fún mẹ́rin bí wọ́n mú tí ó bá develop any fault àti wọn àkàn sí. Ẹ bá ń gbọ́ kọ́kọ́rọ́. Ẹ fẹ́ rẹ̀ ń dì ní àjíjẹ́ fẹ́ rà. Owó iṣẹ́ ẹ fún mi. Ẹgbẹ̀rún mẹ́wàá nílé yìí. Ẹ fún mi. Àlọ́ ẹ̀wọ̀ ẹ ṣàfihàn mi kọ́kọ́rọ́ ẹ fún mi kọ́kọ́rọ́. Ó dé nú yín ṣá. Kò dé nú mi. Ẹ fún mi kọ́kọ́rọ́. Èmi bá ṣàtìwà ẹ ṣàgbàdúrà kọ́lọ́ ju èyí. Ṣé fi ẹyin tó bá tún ti ṣe pé ká ó tún gbé bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ó dé nú yín. Ẹ wò ẹjọ́ rẹ̀ ẹ ṣe ṣe gbọ́ màá dẹ̀ máa kàn sí ní. Ẹ ṣeun. Ẹ rọra o. Kí mọ́tò wa tó kú lọ ká tún máa dé. Kẹ́ ẹ máa rántí yín. Ẹ ṣé o. Ajá fún yín o. Kò ní bàjẹ́ fún yín o. Ọ̀rẹ́ ó ga o ṣé pé irú èèyàn báyìí wà lórílẹ̀‐èdè ayé wa yìí tó máa ṣe mọ́tò tá a gbé wá tí ò ní gba $1 ọ̀tìgbà tó bá dé. Ojú èmi náà lójú o. Ìwọ ló yà lẹ́nu.
wọ́n wà dáadáa. Orí eléyìí sìn tó lè gbé mọ́tò lọ láì gbà kọ́bọ̀ tó lọ ṣe wá fún ẹ. Ẹja fura ó lè ní nǹkan tó ń wá lára ọ̀rẹ́ mi. Kí la gbé kí la jù? Máa gbọ́ ọ̀rẹ́ mi, wọ́n lè lo kòkòrò lára ọmọ rẹ̀. Ìjọba àlọ́ ìjọra wọn. Ibo ni kọ́rẹ́ mi mú yẹn? Ẹ wo ẹ jẹ́ ká tẹ̀ kọ́. Ọmọ ló sì gbọ́nlẹ̀ lógún yìí tó bá tọ́jú ẹ̀ ó máa fáyìn. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ fẹ́ strong ọmọ tó nà ká wà kiri ká lọ ṣe fàájì ká wò bóyá ó ṣe dáadáa lóòótọ́ àbí kò ṣe. Ọ̀rẹ́ mi ti ẹ má jáwọ́ fún mi o. Ẹ mú nǹkan bọ̀ ẹ jàmbá mú nǹkan bọ̀ ẹ ṣe. Lálé. Yes, Daddy. Ṣé orí dábàá ti jẹun tán? Ṣé o máa fún mo gba passport kan lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ ẹ̀? Mo ti bá ẹ ṣe passport. Ṣé o mọ passport yẹn mú lọ sí mú travel lọ sílùú òyìnbó? Olúdó ìbá ní passport wo lè fẹ́ bá sí. Ṣé o ti yẹ bẹ́yẹn? Mo ti submit passport yẹn fún àwọn èèyàn bá fẹ́ bẹ́ẹ̀ ṣe visa. Ṣé o rí ní ọ̀dọ̀ yìí ẹ? Ìwọ àti mẹ́mẹ́nì ló bá ti jáde yìí pásítọ̀ fisa yà jáde títí weekend by God grace next week ìwọ àti mọ́mẹ́nì wàlàkàbá yìí ẹ̀ náà mú. Oh, thank you, Daddy. Ẹ̀jẹ̀ tàbí èsì wa owó ká jẹ́ owó má ló jẹ́ tó gbà mọ́ ẹ̀ ó lè jọ. Mọ́mẹ́nì ó lè mọ iye ẹ̀ sórí ìrànlọ́wọ́ yìí ó ṣe kò mí tó yẹ bẹ́yẹn dé bá a jẹ́ ọlá ẹ̀ bá ti lùsì ayé ọmọ mi ṣùgbọ́n ọlọ́run ọba ó wàá mú ẹ ṣe gàrí tíra ẹ̀ èmi gan mo gbọ́dọ̀ mú ẹ̀mí ìmórí náà pẹ̀lú ẹ̀ àwọn èyí wájú ládé kiri náà fẹ́ gbẹ̀mí ọmọ mi kò mí àwọn dà ti dẹ̀yìn ẹ̀ ti dẹ̀yìn ó lè jẹ́ fi bẹ́yìn ẹ̀ tó wà àtọ́ làkà plan another mú ẹ̀dá fẹ́ plan another coup náà tó ti gbé ọmọ mi sálọ dámàdì ti gbé pa ó lè jẹ́ fi bẹ́yìn nítorí ìgbà yìí èmi fẹ́ travel ṣùgbọ́n jọládé títí ọ̀la mo fẹ́ travel mo fẹ́ lọ sí business kan so o máa gbé ẹ̀wà àti ẹ̀ mọ́mẹ́nì máa la mú bọ́ ẹ̀ hàn wọ́n wàá gba nọ́mbà bọ́ ẹ̀ ló bá ti gba nọ́mbà bọ́ ẹ̀ tí visa bá ti ready before this weekend if visa wọn ready ló bá ti ready wọ́n gbà pọ̀ ibà ti padà dé wọ́n ti travel next week by God grace ẹ̀ travel lọ sí London tó wọn. sórí mọ́mẹ́nì that is why àwọn èyí ṣuṣẹ́ ọwọ́ ó dáadáa ká ṣe pé ká ń pọn ní wọn ó dé kọ́ dédé àwọn èèyàn ní ìwúlí náà ó kọ́ wọn ní ọgbọ́n bí bẹ́ẹ̀ ṣiṣẹ́ kan máa ń rora ẹpin fi ọlọ́run ọba èrè rí aláàánú sí ẹ bí ẹ tó bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ bí o ṣe òtítọ́ ọlọ́run á rán aláàánú sí ẹ ní ọjọ́ kan òun ṣẹlẹ̀ sí ìwọ mọ́mí ká ṣe bí o ṣe ṣe lọ ṣé o ti yẹ bẹ́ẹ̀ yẹn bí o bẹ́ẹ̀ ṣe ṣe lọ ọlọ́run jà ká tiẹ̀ lẹ́yìn lè bá a jẹ́ ọlá ẹ̀mí lè rán ọmọ mi aláàlá tó yẹ bẹ́ẹ̀ ṣeré tó pè é yìí ṣe àwọn olówó búkún ẹ̀ tó pè é rí máa da àwọn kan náà tó wà ká di stop ẹ o ṣé o máa fi fóònù tèmi ríǹgì ẹ ṣe bí ló tún wà pọ̀ wọ́n tán ẹ tún wà ká gíyàn yìí ẹ fi gba mission àwọn kẹ̀ ẹ́ pé báyẹn ẹ ṣe gbé ẹ ṣàwùjọ o. Dádì ẹ̀yin ti máa ń ká mo yọ ọmọ tẹ máa ń gbé wá sílé ẹ wá ní kémi máa sọ. irọ́ mi hẹ́pù wọn èyí mi hẹ́pù wọn ìyàwó. ó máa ń ṣe ojú tó. ó máa ń ṣe ojú tó. ojú ògbà jẹ́. kí wọ́n ẹ pè ní ojú tó. èdè abínibíni tó gbọdọ̀ fílẹ̀. tó ẹ pé ojú tó ojú tó ẹ pé lọ́dọ̀. ìṣẹ́dé ọmọ aláṣẹ jẹ òwòrè ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká ṣiṣẹ́. tẹra mọ́ṣẹ́ kó má ṣọ̀lẹ o ẹ jẹ́ ká ṣiṣẹ́. tábà débi tán bá ti mọ ni ká débi tá ò ti lẹ́nìyàn iṣẹ́ ni iṣẹ́ ni ìwà ẹni ló ń gbé ní ìga o. ìwà lẹ́wà ọmọ ènìyàn èéfín ni wà tó bá pẹ́ àrò jáde. bẹ́ẹ̀ni 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 ẹ̀yin sọmọrí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn onísọkúsọ àwọn oníjẹkújẹ àwọn elétekéte àparọ́mọ́ni àdìtẹ́mọ́ni ó dáa láti ṣọ́ra fún wọn. This life is beautiful, eh? Some people are wonderful.
dé ọmọ aláṣẹ jẹ owó rè ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká ṣiṣẹ́. tẹra mọ́ṣẹ́ kó má ṣọ̀lẹ o ẹ jẹ́ ká ṣiṣẹ́. tábà débi tán bá ti mọ ni ká débi tá ò ti ní ènìyàn iṣẹ́ ni iṣẹ́ ni ìwà ẹni ló ń gbé ní ga o. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ owó rè ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká ṣiṣẹ́. tẹra mọ́ṣẹ́ kó má ṣọ̀lẹ o ẹ jẹ́ ká ṣiṣẹ́. tábà débi tán bá ti mọ ni ká débi tá ò ti ní ènìyàn iṣẹ́ ni iṣẹ́ ni ìwà ẹni ló ń gbé